Ṣẹ́rí, ẹ káàbọ̀ padà sórí ètò mi. A ṣe ní ṣe rẹ̀ ni bóyá lẹ mọ̀. Ẹni tó bá yẹ pé normal network ni it is well. Ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn ló tamper pẹ̀lú network yẹn, lérò pé bóyá ẹ fẹ́ distract mi, ẹ ti mọ̀fọ̀. Ẹ káàbọ̀ padà. Please help me share. Today is 19th of March 2022. Tó bá yẹ pé èèyàn ló decline ní program tí mo ń ṣe lọ́wọ́. Mi gbọ́dọ̀ fẹ́nu mi sọ̀rọ̀ bó ṣe máa rí fún ẹnìyẹn. Ẹnu mi ẹnu àṣẹ ni. But it is well with you. Ṣùgbọ́n tó bá deserve ẹ̀ ni ló ṣe máa wẹ́lì pẹ̀lú ẹ̀. Tó bá deserve kó wẹ́lù pẹ̀lú ẹ̀ òfin lómi ẹ̀fọ́ ṣe. Tó bá yẹ pé èèyàn ló wà nídìí ẹ̀ tí mo ń ṣe program lọ́wọ́ tó cut mi. I don't go to people's page and flag their whatever they are doing. Bàbá rẹ̀ ni tó wá flag mi. Ọlọ́run á flag ilé ayé. Ẹ káàbọ̀. Tó bá yẹ pé network ni it is well. A lè ṣe ká má máa ra àwọn olólùfẹ́ wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀. So gẹ́gẹ́ bí mo yẹn ṣe lọ, oríṣiríṣi iṣẹ́ ni mo lólúwa fún mi lórí ọ̀fẹ́ àti máa ṣe. Ṣùgbọ́n jókòó àdúrà mi is one per person. Nítorí kí ni ìràwọ̀ kan náà kọ́ lẹ mú wáyé, àsìkò kan náà kọ́ lẹ mú wáyé, inú ìyá kan náà kọ́ lẹ gbà wáyé, orúkọ kan náà kọ́ lẹ jọ ń jẹ. So that is it. Àwọn tí mò ń retí wọ́n ti wọlé. Àwọn tó ní ètò gangan wọ́n ti wọlé. Ẹ káàbọ̀ sórí ètò. Ilé tí mo kò lọ́nà ló jẹ́ kí n pẹ́. Ohun tí mo fẹ́ ṣe lénìí kì í ṣe nǹkan ẹ̀rín. So ẹ rí pé mi ò ìmúra olóyè because I'm so pissed. I'm so angry. Ẹ rí pé mo fi shield kẹ́ má bàa rí ojú mi pé mo ń bínú lọ́wọ́. Lórí ìbínú tí mo dẹ̀ bí yẹn náà lẹ́nìkan ti flag program mi down. Bọ́dẹ̀ pé network ni it is all well and good. Ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn ló flag program yẹn ó ti kó tiẹ̀ o. Ọlọ́run àwọn alálẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ yìí. Ó ti kó tiẹ̀ torí pé kí ni òmùnú bí mi. Ṣé rí lórí page mi. Wọ́n ní tí èèyàn bá gbá ọmọ ìyá ẹ̀ létí ọba kan ò ní bẹ̀rù yàn. Ó dára pé mo máa lo ẹnìkan as an example fún yín níbí báyìí. Tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ni mo títóbi Ọlọ́run. Ẹ ní mọ̀ pé àwọn kan wà tẹ́ kàn lè hùwà gánámàṣà sí gbé. Tí mo bá ń caution ara mi pé bóyá nǹkan tẹ́ ń sọ àbí wà tẹ́ ń hù sí mi ò lésì fún o. Ṣùgbọ́n nítorí pé mo jẹ́ àrẹ̀mọ ni mo ṣe máa ń ronú dé ìsàlẹ̀ ẹkùn tí mo máa ń lọ dá gbogbo ẹ̀ síbẹ̀. Gbogbo òṣì tẹ́ ń ṣe pẹ̀lú mi. But very soon, very soon, ẹnìkan máa ṣe tí kò ní rórí ọ̀fẹ́ yẹn jẹ. Tí màá fún ní ìgbàdí tó gbóná. WhatsApp mi náà ni mo fún yín yẹn sà. +32488259707. Amúnisúnmọ́ Ọlọ́run lẹ́yìn èèyàn. Henemberema, how are you, Helen? God bless you, my darling. God bless you. I really appreciate you. Tí mo bá ń wò yín pẹ̀lú oríṣiríṣi ara tẹ́ ń dá pẹ̀lú page mi. Ẹlòmíì á lọ máa ṣe program, ẹlòmíì á lọ delete ẹ̀. Mo ń hùwà bí amọ ni o. Ẹ má jẹ́ kí n hùwà àkẹsàn fún yín o. Èmi làkẹsàn lẹ́rí ọmọ àgbẹ̀ bí òmùwẹ̀. Tí ẹ bá kàn mí dé orí ìdodo, máa jẹ́wọ́ ọmọ Àwórì fún yín. Mi ò kì í pààyàn o. Ṣùgbọ́n wọ̀gàn wà mọ̀ wípé ó kọjá àyè. Tó bá kú ní ṣoògùn ká olórí burúkú tó máa jẹ́wọ́ òní ṣe kó má béèrè. I want people to keep off me. Ṣàràn kó mo ti ń dá sára for a long time. Ẹ wá sórí page mi ẹ bú mi. Màá máa ṣe program lọ́wọ́. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní flag ẹ̀. I'm not into fracas. Ìgbà mi máa ṣe program tí wọ́n máa padà débẹ̀ ẹ ti delete ẹ̀. Níjọ́ títí àkẹsàn bá gùn mí. Níjọ́ títí àkẹsàn tó bá gùn mí.
tí mi ò bá jẹ́ kó sọ̀kalẹ̀ síkùn mi tí mo bá fún yín ẹ má sọ pé ẹnìkan ni o epo gbígbá ṣojú rogete ni mi o ẹ rọra fi mí sílẹ̀ kí n máa ṣe program mi okay arẹmọ ni mi iṣẹ́ arẹmọ ni mò ń ṣe iṣẹ́ kó tùbà kó tùṣẹ òun ló ṣe ń tùbà ló tùṣẹ ló ṣe ń tùṣẹ iṣẹ́ àdúrà la gbélé mi lọ ṣùgbọ́n tó bá fẹ́ tó ń torí ètè mi ẹ tó bá fẹ́ máa fún very very soon you are pushing me there màá ṣe tán màá ní kọ́lọ́wọ́n ọba kó jọ dárí ẹ̀ṣẹ̀ jèmi àti ẹ bẹ́ẹ̀ ni màá láwọn nídìí ìyá mi because they are pushing me too far ẹ wo program tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti ṣe lọ tí mo ti ṣe advertisement tí mo ti ṣe everything though I was waiting for ẹni tó ní program kan wá sí orí Kini because we are not in the same time and space of time wọ́n dẹ̀ cut the program yẹn off ọjọ́ kan ẹ máa kàn mí ní dodo I'm warning you seriously ọjọ́ kan ẹ máa kàn mí ní dodo abiyamọ gan máa ń gba ọmọ ẹ̀ nídìí ṣé mọ̀ àwọn ọ̀làdì kan wà oníkà ẹyọ kan àwọn ọ̀làdì oníméjì tí bá fún ẹ ní ìlàdì onímẹ́ta ìwọ náà mọ̀ kó kọjá yẹ ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́fin Àwórì nítorí ẹ rí pé mi ò kí dá sí ìlú tí ò bá ń ṣe Àwórì mi ò kí kọjá yẹ mi n ta bá gbélé mi lọ́wọ́ nìkan ni màá lò àfáà Sunday ẹ káàbọ̀ sórí ètò Abdullahi kí ti gbé bàbá mi nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀kẹ́ Ìgbẹ́ Ìgbẹ́sà lórí Sòǹdókò Máṣáàṣì tí kò sẹ́yìn tó fi ìjọba tó pèrè ẹ̀ lọ́ba tí kò sẹ́yìn tó fi pèrè tó ṣe tó sọ di baálẹ̀ tó pèrè ẹ̀ ní baálẹ̀ ó kúrò ní baálẹ̀ ó tún sọ̀rọ̀ ẹ̀ dọ́ba ó wá sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run lórí àwọn ènìyàn gbọ́ orí tèmi Táwàkálítù ó kọ bí àyà mi ò gbé dìdì I'm not afraid of you as long as tó bá ti kúnlẹ̀ fóbìnrin tó dẹ̀ ti ń dọ̀bálẹ̀ fóbìnrin lẹ́yìn ilẹ̀kùn ó tanra ẹ̀ jẹ ni Saidi ṣé ò ń gbọ́ mi Saidi ọmọ wọn nílùú Ìṣàn kò sẹ́ni tó fi ẹ́ jọba thus kò sí àṣẹ lẹ́nu ẹ̀ àwọn tó jẹ́ ọba gan-an à ń sọ fún wọn pé nǹkan tó ń ṣe ò dáa ká má wàá sọ̀wọ́ tí kò sẹ́ni tó fi ẹ́ ṣe baálẹ̀ débi tó fi ẹ́ jọba Táwàkálítù lórúkọ mi o kó tún lọ tún kinní yẹn ṣàwá tó bá fẹ́ orúkọ mi Táwàkálítù ni mò ń jẹ́ Olúwatóyìn orúkọ tá a fún mi nígbà tí mo ṣe ìrìbọn mi faith ni ìgbàgbọ́ nínú Olúwa ó yá nǹkan tó ti sà látàárọ̀ yẹn tún lọ tún ṣàwá sórí pé imú mi ti ń clear ẹlúlù tó ń fàjò lọ́rọ̀ ẹ àánú ẹ ṣe mí you are nobody and I'm not afraid of you Saidi anyway ó ti ẹ̀ gbóyìnbó náà ẹ̀rù ẹ ò bà mí láti bíbá ìsíbẹ̀ yẹn ṣòye Táwàkálítù ni mò ń jẹ́ kó lọ fún ìmáàmù ẹ máa fún yẹn náà ní nọ́mbà àwọn òpònú sọ̀wé nù dàdá dédé súpò rọ̀gòmù tẹjọ́ ń fúnra yín wàá fún lóògùn òun á fún ẹ ní hàntú ìwọ sọ pé o fẹ́ sà sí mi àfáà Saidi ìmáàmù Saidi ìlú Ìgbẹ́sà èmi náà rẹ o wọ́n jíṣẹ́ ẹ̀ fún mi èmi náà dẹ̀ múra ẹ̀ wá mo kí wa gbogbo wa káàbọ̀ sórí ètò yìí ó dàbẹ́ ní pé ó ti tọ́jọ́ méjìlá kan tá a ti ń bá lọ ẹ jẹ́ kí a mú lẹ́sẹẹsẹ tẹ́ bá mọ ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí n gbé ojú ẹ̀ fún yín torí pé mi ò gbé fọ́tò yẹn jáde lẹ́ẹ̀kan ẹni tí mò ń sọ òun ló wà láàrin yẹn Saidi ló ń jẹ́ Saidi Odùgbọràn lórúkọ ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀ di Saidi Odùsànyà Ìfàlóhùn ó lọ ń jẹ́ orúkọ bàbá ńlá ìyá ẹ̀ nítorí àti gba ìdí Ọ̀kẹ́ Ìgbẹ́sà láti gbà lọ́wọ́ gbogbo àwọn tó wà níbẹ̀ ṣé wá rí ọmọbìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí
ọlọ́pọ̀n da ẹ̀ nìyẹn, àgbà ọ̀nà ṣe ń pè apanimáyọ̀ da ẹ̀ nìyẹn, epo gbígbá ṣojú rekete. Èmi àti àjọ máa mú nǹkan lẹ̀ rálẹ̀ àtútọ́lá. Màá sọ fún ẹ wípé nǹkan tó wà lábẹ́ ẹ ló wà lábẹ́ mi. Bẹ́ẹ̀ ni, ohun tó gbé sábẹ́ ni mo gbé sábẹ́. Ṣùgbọ́n èmi tèmi tún wá ní ìbùkún nínú, mi ò fi yọ̀ ẹ́ torí pé ohun tó gbé sábẹ́ kò tí sọ ọmọ tó ti bẹ̀ jáde. Mi ò fi yọ̀ ẹ́ o. Ó ní kí n fò kí n nìṣó. Èmi sọ fún ẹ pé jẹ́ ká jọ máa pàdé. Èmi àti ẹ á jọ pàdé. Màá make sure pé Saidi tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ tètè ya kúrò nílùú Ìgbẹ̀sà. Torí kò sẹ́ni tó fi ẹ́ jẹ baálẹ̀ débi tán fi ẹ́ jọba. Kó tó di pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣí ẹ ní bárabá. Wọ́n ṣí ẹ bárabá. Àwọn ọmọ mi, àwọn ènìyàn yèèyàn lárùbáríkà gbogbo iye tó parẹ́ ó ti jí. Ó mọ̀ pé tẹ́dì yẹn tó bá mì pìpì báyìí iye aṣọ. Ológìnì tó bá dẹ̀ wà lórí àjà ni ojú àtólé ojú àtókò tó ṣe bí òwe. Ẹ̀yin ìyá mi àti bàbá mi tẹ́ wà lórí ìjókòó. Ẹ̀yin ládéládé, ẹ̀yin lóyè tẹ́ wà ní ẹ̀yìn fọ́nrán. Ẹ̀yin ìyá mi, mo rí yín ẹwà òrìṣà ọmọ ìyá jẹ́ proper yérọ́kọ mi kẹ̀nẹ́ ẹ̀sọ́ ẹ̀. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ sí orí ètò ìdí ọ̀kẹ́ Ìgbẹ̀sà. Mi ò ní kó lọ wá nǹkankan fún mi. Shut up. Ẹ má bínú jàre. Tí ẹ bá ti gbóhùn bá máa search, ó máa search. Kíní mi ti mọ Yorùbá dáadáa ń sìn yín. Ó máa search, ó máa Google search ọ̀rọ̀ ni. Gẹ́gẹ́ bá ti ń bá bọ̀ láti bí oṣù kan kọjá ń sìn yín nípa lásìgbò tí Saidi, mi ò lè pè ẹ́ lọ́ba o. Torí pé mi ò lè pè ẹ́ lọ́ba. Ó kìí ṣe ọba, ó tiẹ̀ kìí ṣe baálé, ó tiẹ̀ kìí ṣe ìjòyè. Tìpátìkúùkù ló fi lọ ní kán gbé nǹkan tó wà lórí ẹ̀ kán gbélé ẹ̀ lórí ní tipátipá. Bàbá Tinubu ọsọlọ ti ìlú sọlọ Kàbírù Adélàjà ọmọ Moradéhùn. Ṣé wọ́n pé mo lo ọba fún yín bẹ̀ yẹn. Ẹ lọ ṣọ́ra yín, ìtẹ́ gbàbọ̀dé nílé Àwórì tó. Ọba Kàbírù ni mò ń bá wí o, ọsọlọ ti ìlú sọlọ. Nítorí pé Saidi lo àwọn iṣẹ́ tí bàbá ẹ̀ lò kù. Àtẹ̀yìn àti Wàsíù, òun ni babaláwo yín. Tẹ́ ṣàfikún ẹ̀tún lò náà ẹ fi ń kún àwọn tójúbọlé ẹran núrù tẹ́ ń ṣe káàkiri. Ọsọlọ ti ìlú sọlọ, hùwà ọmọ ọkọ o. Ṣùgbọ́n ibi tó bá sọ pé wọ́n ń pààyàn ṣá, wọn lè ṣe kán má rí yín bẹ̀. Ló wá pé wọ́n ń jalè, wọn lè ṣe kán má rí yín bẹ̀. Ló wá pé wọ́n ti ń fi agídí, wọ́n ń fàdíya, wọn lè ṣe kán má rí yín bẹ̀. Irú ròǹbòrùn. Saidi sọ pé òun jẹ́ Ifá lòun. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú orúkọ ọ̀randéran abálákù bàbá ẹ̀. Ọmọ Líṣàn ni Saidi. Odù wọn ò dẹ̀ gbọ́ràn, odù wọn di létí, orúkọ tí bàbá ẹ̀ ń jẹ́ nìyẹn. Ṣùgbọ́n odù sọ̀yà ló ń lò. Wọ́n rí èmi EWUSI OMOTADESHE. Ọmọ Sábìtù Ajílẹ̀ rẹ̀ ràn òjèwé olóbùtú jọ lọ́hùn jẹ́ kí n rí nǹkan tí mo fi máa sọ orúkọ bàbá mi nù. Tí màá máa jẹ́ orúkọ bàbá oníbàbá, orúkọ àhe ní títì. Ọmọ tó bá ti ya olórí burúkú, tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe jàgídíjàgan, àwọn lẹ máa ń rí nídìí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Òkúkú ìlò ẹ̀ka àbọ̀ o. Ṣé ìlò ni àbí ìlọ? Ìlọ yẹn ìsádà kó jẹ́ pé láti Ìkẹjà ẹ̀ka àbọ̀ sórí ètò.
bàbá kẹta àbí bàbá kejì tó bí Saheed, tó bí ìyá tó bí Saheed, ṣé tún rí, kì í ṣe bàbá kẹta tó bí ìyá Saheed. Ṣóyé yín, òun ló ń jẹ́ Ifá lóhùn, toró mú orúkọ yẹn ó tó papọ̀ kó lè sọ pé orúkọ bàbá ńlá ẹ̀ ni. Bàbá ẹ̀ gangan ò mọ orúkọ wọ̀lú Ìgbẹ̀sà, bàbá ẹ̀ ló fẹ́ wọn nílùú Ìgbẹ̀sà. Bàbá ẹ̀ ò mọ orúkọ wọbẹ̀. Orúkọ báwo ló ṣe máa forúkọ bàbá tó fẹ́ orúkọ bàbá ńlá ìyàwó ẹ̀ ló máa jẹ́ tí ò bá sí pé ó náwó kọ̀ọ̀kan nú. Èmi Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀, mo dé sí yín lọ́rùn láti sọ pé kíni, láti jára àwọ̀ yín tẹrù pẹ́ ti níyẹn. Àwọn alálẹ̀ Àwórì àtọ̀tún àtòsì àtàpèrè, àwọn aláṣekù wọ́n á dẹ̀ fún mi já. Èmi nìkan lọmọ tí gbogbo Àwórì bí ní tilé tòkò lẹ́yìn odi. Pankẹ́rẹ́ fẹ́ yọ lórí burúkú tó bá fẹ́ wá balẹ̀ bàbá wa jẹ́, tẹ́ fẹ́ wá gbògo wa lọ́wọ́ wa, kò possible. Tó bá lọ sí ìlìṣàn sì wá rí pọ́rọ̀ mi ò èmi pẹ̀lú ẹ̀ àníta síra wa rárá. Kí ló kàn mí kàn ẹ̀? Kó lọ bá wọn fà lọ́hùn. Ọmọ ìlìṣàn ni o, ìlìṣàn Rẹ́mọ, Ìkẹ́nnẹ́ lọ báyìí, ìlìṣàn lọ báyìí, wọ́n fojú kanra wọn báyìí ni, ṣùgbọ́n títì express road ló là wá láàrin. Àbí bẹ́ẹ̀ kọ́, yẹ́rọ́kọ mi. Ajagunbalẹ̀ onílẹ̀ ní Saheed dà nígbà tó kọ́ṣẹ́ rédíóníìkì tí kò rọ́nà àbáyọ. Ó kọ́ṣẹ́ pé kó máa fi kámẹ́rà àwọn pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì kó máa fi ṣe fídíò tẹ̀lé àwọn tó bá ń ṣe patí àbí kó máa fẹ́ wọn lára nígbà tí kò rọ́nà àbáyọ. Ló bá sọ̀rọ̀ ẹ̀ di ajagunbalẹ̀ nítorí kíni, nítorí pé ìwé àkáǹtì baba ńlá ẹ̀ díẹ̀ wà lọ́wọ́ ẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní gádà àwọn èèyàn jọ, bẹ̀rẹ̀ sí ní groom àwọn èèyàn jọ, àwọn bí Òkìgbẹ́, Agbámágbin, àbáwọn náà ṣe ń pè wọ́n lóríṣiríṣi. Ó ti wá gùn kí o ti ré kọjá orí ewé, ò bá má ṣe sílẹ̀ Àwórì. Alọ́kó ló ń kígbe, àfìbọn gba ohun iṣẹ́ téèyàn ti ṣe sínú ilé, gbogbo làásìgbò táwọn èèyàn ti lọ ṣe káàkiri oko odò. Iṣẹ́ tí Saheed yàn láyò nìyẹn kó tó wá sọ̀rọ̀ ẹ̀ di baálẹ̀ àtọba, stupid ọba sí wọn lọ́rùn ní ìdí ọ̀kẹ́ Ìgbẹ̀sà. Báwo ni ẹni tó wà lórí àìsàn rọlápá rọlẹ́sẹ̀ tí kò lè dá sọ̀rọ̀, tí kò lè dá nìkan, tí kò ní àlàáfíà láti gbóúnjẹ sẹ́nu, tí kò lè dìde láti lọ ṣègá, tẹ́ ṣe máa ní ó sáìn dọ́kúmẹ́ǹtì kan pé kẹ́ni tí kò kìí ṣe ọmọ onílùú kó wá jọba, kó wá jẹ baálẹ̀ débi tó máa di ọba. Gbogbo ẹ̀ la máa tú yànnàyànnà fún gbogbo wa. Bàbá Saheed yìí gangan, òun ló ṣe okùnfà tí kábíyèsí àná Onígbẹ̀sà tí wọ́n fi wà ní ipò rọlápá rọlẹ́sẹ̀ yẹn, nítorí pé kíni, ó fẹ́ kí ọmọ òun kó jẹ baálẹ̀ ìlú Ìgbẹ̀sà. Ẹ wo láìnì tó ti wá. Ṣé rí àwọn Àwórì, àwọn bàbá wa mistake tán ṣe,
wọ́n nínú èṣìṣe gbọ́dọ̀ jóyàn lẹ́ẹ̀mejì tó gbẹ́lẹ́dìyẹ gbọ́dọ̀ peléwúrẹ́ tó ṣe bí òwe gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi tẹ́ wà lójú fọ́nrán àti lẹ́yìn fọ́nrán. ẹ̀yin ọba Àwórì, ẹ̀yin ọba Èní, ìwọ̀nba tó kù nínú ilẹ̀ tí àwọn bàbá tó fi sílẹ̀ fún wa mi tó yẹ pé kán máa talẹ̀ kán máa dagbádá kiri ní ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó kán máa náwó. ẹ̀yin new breed ọba of today, màá fẹ́ kẹ́ tọ́jú àwọn ilẹ̀ yẹn kẹ́ yé tàwọn ọmọ ẹ develop wọn fún community, nítorí èébú àlọ́ta wọn àbọ̀ ńkọ́. níbi tí wọ́n ti ń tọ́jú aláyélúwà ọba Olúṣọlá Samuel Bánúsọ, ibẹ̀ ni wọ́n ti ṣe kíni ní Saheed àti bàbá ẹ̀ náà ti ṣe kíni náà ti lọ pé sọ pé kí babaláwo aláṣọ pípọ́n kó dífá fún wọn wípé tí ogbe wọn tí ò bá fi ohun fólóhun ara bàbá yẹn ò lè yá. èyí ló fà á tí àwọn ọmọ yẹn tí wọ́n lọ jí signature bàbá wọn tí wọ́n append sórí dọ́kúmẹ́ǹtì wọ́n gbélé Saheed lọ tí Saheed gbé káàkiri ń sìn arírú ẹ̀ náà ní Ìkẹjà. báwo ló ṣe máa fi lé bàbá ẹ̀ sílẹ̀ tó máa sọ pé o gbọ́dọ̀ wá jọba nídìílé ìyá ẹ̀ ní tìpátìkúùkù tí kò bá sí ọmọkùnrin kankan mọ́ lọ́tún lósì kábọ̀ torí kì í tán títí nígbà oṣù ká má rí ta máa fi pọmọ lára. èyí tẹ́ máa sọ pé nítorí pé ọmọbìnrin ni tẹ́ máa lọ mú ìyàwó àwọn ọkọ àwọn ọmọ yín wá lọ́kùnrin lóbi tẹ́ máa ní kán máa jókòó fún yín ojú òtì yín ni tójú bá tì yín ẹ mọ̀ pé wọn kì í ṣe bẹ́ẹ̀. kábọ̀ nítorí ìyá eléyìí gan abẹ́ bẹ́ẹ̀dì ló máa ń wà tọmọ ẹ̀ bá dé ẹ rí pé ọlọ́mọ fún wa lọ́mọ àbí ìpàbẹ́. ẹni tí Saheed tó ti pa ẹsẹ̀ tó fi ṣe kíni tó fi dé Ìgbẹ̀sà Ìdíọ̀kẹ́ ó pàdánù ni nítorí gbogbo àwọn nǹkan tóun àti bàbá ẹ̀ tí wọ́n jọ ń tò láti gba Ìdíọ̀kẹ́ gbogbo nǹkan tó wà ń bẹ̀ lójú ẹ̀ ti ràn mọ́. thank you ìyá mi bàbá mi Ọ̀túnba ṣẹṣẹṣẹ ẹ bá mi ṣí lákẹkẹ ṣí lóko kẹ ṣí délé ọ̀rọ̀ ògún àga ọgbọmọ Ògbóyè ẹ bá mi ṣí délé ọlọ́mọ Ògbóyè ṣẹṣẹṣẹ gbogbo ìṣẹ̀ṣe forum tẹ bá mọ̀ ẹ ṣí síbẹ̀ torí pé àwọn ẹlòmíín wà tó wà nínú ìpayín kékeré tí wọn rẹ ní tó máa sọ fún. ẹ máa bọ̀ tó bá ti lè jẹ́ pé ní orí ilẹ̀ Àwórì níbi tá a tàn dé ẹ máa bọ̀ àjọ yanjú ẹ̀. ìwé tó fi di ọba àwọn bàbá yẹn náà lọ ṣàjọwọ́ lù òun ó ti lọ kó pépà wá ó ti pa ó ti kún ó ti lọ gbà lọ́dọ̀ wọn wọ́n ti máa ń gbà. Tinubu gbogbo ibi tó sin Àwórì dé láti gba iyì wa lọ́wọ́ wa bàbá gbogbo bẹ̀lẹ̀ máa ṣẹ̀sìn dé àṣẹ tó torí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí ilé ní àfọwọ́fà yín ni gbogbo nǹkan tó ń jẹ́ Àwórì lẹ fẹ́ parẹ́ pátápátá ní Lagos State ó dẹ̀ lọ sí Ìrágbìjí nílùú bàbá ẹ̀ àti ìyá ẹ̀. àwọn ní tí wọ́n bá jẹ̀kọ́ máa ń dárí jẹ́wé ni ìwọ fẹ́ ó jẹ̀kọ́ tó o tún fẹ́ jẹ́wé ẹ̀ mọ̀ kò pọ́síbù lọ jẹ́wé nílùú bàbá ẹ̀. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ròdì kiri títì ni Mr. Jagabanu ó kí ṣaṣíwájú tèmi o torí kí ni èmi gangan fúnra mi
EWUSI OMOTADESHE aṣíwájú ni mí nídìílé ìyá nídìílé bàbá. Ẹ̀yin ọ̀dẹ̀ tẹ́ ń pè láṣíwájú ẹ pè láṣíwájú. Ṣẹ́yìn wọ́n gbé yín síwájú ẹ̀yin ò tọ́ sá síwájú láti jẹ. Some of you tó bá ti pèèyàn lórúkọ kan ẹ ní wo nǹkan tó wà níwájú ẹ ní wo nǹkan tó wà lẹ́yìn ẹ ní try láti understand the meaning lórúkọ yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní bá wọn pè. Bẹ́ẹ̀ náà ń pe Musiliu tí í ṣe pé Musiliu lórúkọ ẹ̀. Àbúrò mi tí mo divorce mo ń bọ̀ wá fún wọn náà. Wọ́n pè lólú ọmọ gbogbo yín á máa bá wọn pè lólú ọmọ olú ọmọ. Ta ló sọ fún yín pé ọmọ tí yín ò kì í ṣolú? Nonsense. Ìyàwó àárọ̀ Saidi ẹ jẹ́ kí n máa mú bọ̀ fún wa lẹ́sẹẹsẹ. Ikú gbóná lọmọbìnrin yẹn kú pẹ̀lú bó ṣe jìyà mọ́pọ̀mọ́pọ́n méjì tó nígbà tí Saidi tó ṣe nǹkan ṣe rédíóníìkì. Ẹ bá mi súré wo nǹkan tó sọ̀rọ̀ ń bẹ́ ò sọ̀rọ̀ sókè. Ó fi rúbọ ni. Ẹ̀jẹ̀ ń yọ lójú, ẹ̀jẹ̀ ń yọ lẹ́nu, ẹ̀jẹ̀ ń yọ nímú ọmọbìnrin, ẹ̀jẹ̀ ń yọ létí ẹ̀. Ó dẹ̀ ń pariwo ẹ̀ pé Saidi má ṣe báyìí fún un. Jẹ́ kóun tiẹ̀ dúró ṣe ìyá àwọn ọmọ òun. Bó bá tiẹ̀ fẹ́ òun mọ́, tiẹ̀ fi òun lẹ́mìí sílẹ̀, yọ̀ǹda òun ti yọ̀ǹda ẹ̀. Jẹ́ kóun náà kóun máa lọ láyọ̀ àtà. Ó fi ọmọbìnrin yẹn rúbọ ni. Nígbà tí ara bí amọ́ ta àwọn òbí ẹ̀ pé irú ikú wo leléyìí, àwọn ò rírú eléyìí rí kéèyàn máa láì jẹ́ pé mọ́tò kọlù yàn kó máa yọ ẹ̀jẹ̀ lẹ́nu, kó máa yọ ẹ̀jẹ̀ nímú, kó máa yọ ẹ̀jẹ̀ létí. Kó dẹ̀ máa pariwo ẹ̀ tí tẹ́mi fi bọ́ kúrò lára ẹ̀. Ṣé wọn pé ó ń rí vision. Bàbá ẹ̀ jáde, gbogbo àwọn ẹbí ní káwọn jáde sí. Bàbá ẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ ṣọ́nà. Wọ́n júwe ibì kan kí bàbá yẹn lọ ṣọ́nà. Bóyá kérúbù ni bóyá sẹ̀lẹ̀ ni mi ò béèrè. Wọ́n sọ pé bàbá yẹn lọ sí ṣọ́ọ̀ṣì ni. Ibi tí bàbá yẹn dúró sí pé kan ti mú mọ́tò ni mọ́tò ló ń bọ̀ ló dẹ̀ wá pa bàbá yẹn síbi tí bàbá yẹn dúró sí. Bí gbogbo ẹbí yẹn ṣe gbà kámú nìyẹn tí wọ́n sọ̀kò ọmọ wọn. Saidi ajá ló máa jòkó ẹ̀ tó bá yẹ ti ya kúrò ní kó gba ìlíṣàn lọ. Ajá ló máa lá ẹ̀jẹ̀ gbẹ̀yìn. Gbogbo àwọn tó ti fẹ́ jẹ́ wọn ṣòfò. Gbogbo wọn pátápátá wọ́n máa dìde ọmọ fún ẹ lọ́rùn pa ni. Èmi OMOTADESHE ni mo sọ bẹ́ẹ̀. Ẹran ni mò ń fọwọ́ gbá kìí ṣe gbogbo. Tún sàwálẹ̀ kan sí. Ṣé ẹni tí bá bọ́ sórí Kini lálẹ́ yìí ẹ máa fẹ́ atẹ́gùn ó yá mò ń dúró. Àti wá àti máàmù ẹ mò ń dúró. Ẹ máa mọ̀. Tí wọ́n bá gbé ọmọ ìkan nínú yín sí lálẹ́ ìkẹsàn pé bàbá mi kan ló bí mi. Ẹ sàwá ẹ fẹ́ ẹ mọ̀ pé tó bá di eru lérú kọ́kọ́ máa tẹ̀lé. Kọ́ máa tún fẹ́ pẹ́ nǹkan sínú atẹ́gùn yẹn. Ẹ̀yin mọ̀ pé nǹkan kan tún wà tó tún máa sọ sí tí ò fi ní atẹ́gùn ẹ̀ tí ò fi ní fẹ́ padà sọ́dọ̀ ẹ̀. Tó bá fẹ́ nǹkan síwájú kò sí ni atẹ́gùn ẹ̀ máa fẹ́ sí ẹ̀ ni. Máa gbọ́mọ yín gbìn ní kankan. Anyway, àwọn ọmọ tiẹ̀ náà yọra àwọn ènìyàn ọbẹ̀ ọlọ́kà ni wọ́n. Tẹ́ bá ti déwájú Wàsíù nìkan náà máa ń rò pé èèyàn ní pé àwọn òdájú kan náà ni gbogbo yín jọ ṣe. Àti wọ́ àti ọ̀sọ́lọ̀ mi ò ní jáwọ́ lórí ọ̀rọ̀ yín o, ẹ má bínú o. Torí mo kàn rí pé olórí burúkú pàtàkì ní bàbá. Mi ò dẹ̀ tún lè bá yín wí. Bí ò bá ń ṣe àwọn amúnibúni ẹran ìbíyẹ tó fọ́ lójú ọ̀tún tẹ́ran ẹ̀ náà tó fọ́ nítòsí. Bàbá ọ̀sọ́lọ̀ mo gbọ́dọ̀ jáde fún yín lẹ́ẹ̀mejì sí lọ́dún yìí. You are a disgrace, sir. Ẹni tó lọ sí ojú ogun tó lóun pa wọ́n lógún òun pa wọ́n lọ́gbọ̀n títójú ogun ò bá tiẹ̀ ṣojú èèyàn ìtó wá ṣẹlẹ̀ nínú ilé ńkọ́. Ọdún kan lọ́dún tó kọjá
lórí ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ ilẹ̀ onílẹ̀, ilẹ̀ tí ò kan bá tí ò kí ṣó lè ilẹ̀ bàbá lákùbà bá ẹ̀ láti ìlíṣàn ló pa Rufus Àjọṣe ló pa wọ́n sí nítorí pé wọ́n sọ pé kí ni ilẹ̀ tí wọ́n lọ tà fún àwọn winners Oyedepo's church wọ́n lọ sanwó síbì kan wọ́n sanwó síbì kan ó ṣàfẹ́ kó gbogbo ilẹ̀ Ìgbẹ̀sà kó di tiẹ̀ kò dẹ̀ tí yé wọn ní ibi tí wọ́n ń gbé ọ̀rọ̀ lọ ó ti yé mi àti làmì lọ́yẹ̀ nǹkan tó fẹ́ ṣe máa wòran mo ń retí afẹ́fẹ́ yìí tẹ̀sán pé fẹ́fẹ́ o ṣe mọ̀ pé èmi tí ń bá yín fẹ́ tèmi báyìí ẹ mẹ́ni tẹ́ ẹ kò èmi ọmọ ọ̀ṣun gbogbo àwòrì bí pátápátá ẹni tó ń gbénú mi ó ju ayé lọ èmi ò ń ṣàjẹ́ èmi rè pọ́nbélé tọ́lọ́run ọba tó fọwọ́ sí ni torí èmi rè ara ẹ mọ́ lèmi kó dẹ̀ tó ṣe kó tó rí èmi rè mú odò òdì ṣé tó bá bu omi báyìí ṣó máa ń rí ìdìmú ni ṣé tó bá bu omi báyìí ó máa ń rí ìdìmú àbó lè ta sí etí kókó ṣó lè ta omi ní kókó etí aṣọ àbátẹ́gùn báyìí ló lè mú kó ta ní kókó dáàbòrò báyìí. lórí ọ̀rọ̀ ilẹ̀ òṣèlè lórí àwọn agbanipa àwọn olórí burúkú ọmọ ìlú tọ́jọ́ ń ṣe mọ̀lẹ́bí òfò àwọn náà pè wọ́n sọ pé bàbá tí ń bọ̀ ń bí kí wo olórí burúkú Saheed tí ọjọ́ ẹ̀ ò ní dalẹ̀ you are just in your 40 ò ní dalẹ̀ torí ẹni tó bá máa dalẹ̀ ò ní dalẹ̀ ẹni tó bá dẹ̀ ti dalẹ̀ ò ní dalẹ̀ yálà ọjọ́ kan ló kù fún bàbá yẹn ni o yálà ọdún kan ló kù fún wọn ni ṣùgbọ́n nítorí pé àtọwọ́ ẹ wá ní kú wọn ti wá ò ní kú síbi táṣọ ẹ wà ajá ló máa lá ẹ̀jẹ̀ gbẹ̀yìn ó máa ṣẹ̀sín láti Sókótó dé Kàfàǹṣà ó rán àwọn ọmọ ẹ̀ àwọn tọ́ọ̀gẹ̀ tó ti kọ́ wọn bọ́ ṣe wọ́n dẹ̀ ṣá bàbá yẹn wọ́n ṣá bàbá yẹn àtìṣó àtọ̀bẹ àtàdá bàbá arúgbó but very smart lọ́yà ni bàbá yẹn ó dẹ̀ dẹ́mi ẹ̀ légbodò fún àwọn ọmọ wọn tí wọ́n ń gbádùn bàbá wọn lọ́wọ́ ò ní rí ọmọ fi ṣayé ò ní kú síbi táṣọ ẹ wà wọ́n na bàbá yẹn wọ́n ṣá bàbá yẹn wọ́n tún wá gbé lọ sí police station tó yẹ pé wọ́n ló kọ́ sí ibẹ̀ yẹn tó yẹ pé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ àwọn tí ẹ sọ fún àwọn Sanwó-Olú pé kán gbé wá tán wà ní under pay ẹ̀ wọ́n mú bàbá yẹn bàbá tí wọ́n rí tí wọ́n ti ṣá tán ti fi irin àpólàgì tí wọ́n ti fi ìṣó tán gbá ìṣó mọ́ níbi tó yọ ní ìbàyẹ̀ tán ti fi dáwò sí bàbá oníbàbà lára tán ti la bàbá yẹn ní bléèdì tán ìlà lọ́bẹ̀ ó máa kúkú gbóná ni ẹja tó bá wá sókè erùpẹ̀ kò kúkú àlàáfíà mo retí atẹ́gùn tẹ́ sọ pé fẹ́fẹ́ o wàláhì ẹ máa gbọ́mọ sí èmi gan jáde tán fún yín ni èmi dẹ̀ kọ́kọ́ ni mo jáde ẹ rántí Gòláyátì tó wo Dáfídì títí bá ó ní ta ni wọ ìrèpé yìí èmi ìrèpé ìṣùgbọ́n ẹni tó ń gbénú mi ó ju ayé lọ atẹ́gùn tẹ́ sọ pé fẹ́ tí n bá ń ṣe program mo ń retí mo ṣáde ti wà on live fún sìn ó tó bí ìṣẹ́jú mélòó kan mo mọ̀ pé ẹ ti kọ́kọ́ debunk ẹ ti kọ́kọ́ crash down the first one the second one ni bóyá ẹ̀dẹ̀ látẹ́gùn tẹ́ sọ pé fẹ́ tí o bá gbé òkú ọmọ sìn a jẹ́ pé bàbá ńlá mi kọ́ ni wọ́n ń pè ní ọlọ́fin òkú fún mi ní rẹ̀
àpapọ̀ èrè àpapọ̀ ènìyàn. Wọ́n ṣe bàbá yẹn báṣubàṣu, wọ́n ju bàbá yẹn sínú cell. Dr. Ajose. Sorry. Wọ́n ju bàbá yẹn sínú cell for good 24 hours tí bàbá yẹn bleed. Wọ́n ò jẹ́ kí doctor attend sí. Wọ́n ò jẹ́ kí ìyàwó rí wọn. Wọ́n ò jẹ́ kí àwọn ọmọ rí wọn. Wọ́n ò jẹ́ kí àwọn ọmọ rí wọn láti fún wọn ní first aids. On the 3rd day, wọ́n ṣe wá gbé bàbá yẹn. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn. God bless you, doctor. Yes. Gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà níbi tán ti ṣiṣẹ́ yẹn, gbogbo yín pátápátá. Ẹ ní rọ́mọ sí yín. Bẹ́ẹ̀ wẹ̀ nínú àgbo tán gbé sórí náà tó ń hó lọ́wọ́lọ́wọ́. Ikú gbóná lẹ́yìn náà máa kú. Tó tán bá rányàn níṣẹ́ irú máa ń fi tọmọ jẹ nígbà míì. Ó lè ní kẹ́ tì wọ́n mọ́lé. Ẹ lè tì wọ́n mọ́lé náà kẹ́yìn náà dẹ̀ sọ pé ẹ̀yin náà fẹ́ ṣe kí ni, ẹ̀yin náà fẹ́ dàgbà. Kẹ́dẹ̀ wojú ara yín, kẹ́dẹ̀ fún bàbá yẹn ní first aid. Bàbá yẹn wọ́n sì lè lọ́dún kan falala, wọ́n lè lọ́dún méjì falala. Because lẹ́yìn ìgbà tẹ́ ṣorí burúkú yẹn fún bàbá yẹn, ẹlẹ́mi ò gbà lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n try láti du bàbá yẹn. Ṣùgbọ́n internal injury tí wọ́n ti ní. Gbogbo ẹ̀yin ọlọ́pàá yẹn gangan fún ara yín. Torí wọ́n sọ pé ẹni tó jí epo lọ́jà kò jalè bí ò bá ṣe ẹni tí wọ́n gbé fún. Tán bá rán níṣẹ́ ẹrú máa ń fi tọmọ jẹ. Níṣẹ́ gbogbo ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà tẹ́ bá gbogbo tẹ́ bá ti rí owó nǹkan tó ń ṣe yín tán, owó yẹn ló máa wó yín mọ́lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ní ọwọ́ síkú bàbá yẹn, ẹ ní rọ́mọ pè ránṣẹ́, ẹ ní jọlá ọmọ, ẹ ní rárá àlàáfíà ọmọ. Inú ìrora lẹ máa ti ṣe ayé yín, kò sí ní ẹ lérè padà. Bẹ́ẹ̀ ló má darí kàn. Èmi fúnra mi tí mo wà bíbá má dẹ́ṣẹ̀ kan ni mí. Ẹ̀yin wèrè. Wọ́n ṣe pa bàbá yẹn ṣe give up ghost nìyẹn. Last month February, I think on the 7th if I'm right, ló pé ọdún kan tí bàbá yẹn kú. Ṣùgbọ́n pé nígbà tó pé ọdún kan, ìgbà ẹni wàhálà lolúwa gbé mi wọnú ilé ayé ẹ pé kí wá túnú àṣírí ẹ síta. Gbogbo iṣẹ́ ibi tó ń ṣe. Máa wò ó lè bọ́nú eléyìí. Ṣebí wọ́n ṣe tí ẹbí wọ́n pa èmi ń pàwọ́ díẹ̀díẹ̀ ni. Ọlọ́run lò mí láti máa pa ẹ́ díẹ̀díẹ̀ ni. Wàá bèrè ikú òní dé. Wàá bẹ̀rẹ̀ sí ní tọrọ fún ikú báyìí, ikú máa reject ẹ. Torí wàá wà nínú ìnira báyìí. Ikú á dẹ̀ kẹ̀yìn sí ẹ pé kó máa jáporo lọ. Ó ní kúkú lẹ́ẹ̀kan ṣo, ikú díẹ̀díẹ̀ ló máa kú. Ìyá arúgbó, ìyá ọlárúgbó tán mú oko tí bàbá wọn fi sílẹ̀ fún wọn, èyí tó kàn wọ́n níbẹ̀ tán dẹ̀ fi ń ṣe nǹkan tí wọ́n máa jẹ tán fi dáko. Ìyá oníyá lọ sínú oko láti lọ fẹ́ ẹ̀fọ́, láti lọ já ata tán máa fi sebẹ̀. Nítorí pé ojú ẹ ti rọ̀ mọ́ oko yẹn, ó dẹ̀ ti ta, wá dẹ̀ máa lọ ta ọkọ àwọn láyẹ̀pẹ́ nìyẹn ti kú. Wá sọ fún àwọn tó ta fún pé wọ́n ti kú. Òun àwọn jàǹdùkú ẹ̀ lọ bá bẹ̀, wọ́n yíyẹ oníyà lọ́rùn pa, ìyá arúgbó. Ó wá sọ pé kí ìwọ darúgbó, ó lè darúgbó, ó lè dàgbà. Ó máa lálàṣíkú ni. Bí gbogbo wọn mọ́ ṣe ń kúkú oró ní kọ̀ọ̀kan, ikú oró kọ̀ọ̀kan tó wà lára ẹni kọ̀ọ̀kan yẹn ló máa sọ̀kalẹ̀ sínú àgọ́ ara ẹ̀, á bómi ara ẹ̀ ṣiṣẹ́, á bẹ́jẹ̀ ara ẹ̀ ṣiṣẹ́,
àṣẹ ni, àṣẹ ti Èdùmàrè. Bó ṣe pàyà oníyà dànù nìyẹn. Nígbà tó máa dóko, kí ló pàyà, kí ló náà ti rí pọ́n ti yíya yẹn lọ́rùn ni. Wọ́n yí ìyá arúgbó lọ́rùn pa. Ṣé kú gbóná kọ́ nìyẹn? Ìyá arúgbó, ìjà wo ni ìyá arúgbó fẹ́ jà? Ìyá tó lọ sínú oko. Ẹ mọ̀ pé àwọn màmá wa yẹn wọ́n máa ń like láti máa lọ sínú oko láti máa fi ṣe exercise. Ṣé kókó yá wọn lè rán àti ẹ̀dùgbẹ́ pé ìṣepọ̀ ọmọ ẹ̀ ló rán lọ. Ṣé bẹ́ẹ̀ bá ṣe sọ yá ẹ sí àgbọn alẹ́ nìyẹn? Omi á ṣe tiẹ̀ tì. Ṣé wá rí ìyàwó ẹ̀ tó ń jẹ́ Ráìlì Àtù Tọ́lá tọ́jọ wà nísìn, awo mọ̀sínú mọ̀síkùn ni wọ́n jọ ṣe. Àti Ráìlì àti Saidi àti Wàsíù Àyìndé àti kí ló ti ń jẹ́ Ọsọ́lọ̀, awo mọ̀sínú mọ̀síkùn làwọn mẹ́rẹ̀ẹ̀rin jọ ṣe. Ìyá Ráìlì òun dẹ̀ níyà wọn àgbà. Màmá àgbà nǹkan tẹ́ ṣe ò dá o. Nǹkan tẹ́ ṣe ò dá rárá ni. Nǹkan tẹ́ ṣe ò dá rárá ni. Nǹkan tẹ́ ṣe ò dá rárá ni. Ẹ̀yin rò pé ẹ̀yin ráyé gbé fọmọ yín, ṣùgbọ́n láti máa fi ọmọ lọ́mọ àwọn ìyàwó tó bá nílé àti tó fẹ́ lé kán ṣe kí ni? Kán máa fi ṣètùtù fún ọmọ tiyín. Màmá, ẹ bá má ti ṣe bẹ́ẹ̀. Èmi ò mọrú nǹkan burúkú tẹ́yìn èèyàn tẹ́ lọ kojú bọ̀ wọ́n yìí o. Àwọn nǹkan tẹ́ ń ṣe yìí wọ́n ní gbajá, wọ́n ní gbẹdìyẹ, wọ́n ní kẹ́ lọ ra odidi àgọ́ ẹdìyẹ kan wá, wọ́n ní kẹ́ bọ́ sí ọjà kẹ́ lọ ra gbin apẹ̀rẹ̀ 10 wá. Wọ́n ti ẹ̀ tó bẹ́ẹ̀ láti jẹ gbin. Ṣé rí Ráìlì Àtù yìí? Òun ló máa ń gbà tí ọba tó bá tí Ramoni Rashidi Saidi tó bá ti pa wọ́n tán tó ti kún wọ́n tán tẹ́gẹ̀ẹ́ ti rẹ̀ sí bọ́ lójú àti mú wọn, ó nínú gbá tó ń bọ́ sí, so òun ló máa gbé tó máa lọ fi ṣètùtù. Ìwọ rò pé àwọn èèyàn mọ nǹkan tó ń ṣe? Ṣebí lábẹ́ ọ̀run yìí náà, lábẹ́ ọ̀run yìí náà. Ìyá tìyàwó ẹ̀ tó kú ní ọjọ́ wo bí báyìí àti tó kú of recent, lè dénú ilé àwọn méjèèjì kẹ́ bá toothbrush Saidi lásán bẹ̀, ṣùgbọ́n lè Ráìlì Àtù yìí nìkan ni gbogbo nǹkan ẹ̀ wà. Òun là yọ ọkọ. Àwo mọ̀sínú mọ̀síkùn Ráìlì, màá wádìí tiẹ̀ náà kan, màá wá tú ẹ̀wọ̀ náà síta. Màámi ẹ̀ náà sọ fún ẹ wípé ṣáàrà fọmọbìnrin yẹn sílẹ̀, má dá lóhùn, torí tó bá dá lóhùn á túṣu dé désàlẹ̀ kòkò, má pín yẹn kẹ́ sórí mídíà fún yín. Ìyá ẹ̀ náà sọ bẹ́ẹ̀ fún ẹ. Àbí màámi àbẹ́ẹ̀ ní sọ bẹ́ẹ̀ fún ẹ, má sọ bẹ́ẹ̀ fún. Ibi tẹ́ bá dẹ̀ mẹ́jọ́ mi lọ, wọ́n á sọ fún yín pé ìyá láyà àwọn leléyìí, ẹ ṣáàrà máa tú, ẹ ṣáàrà fi sílẹ̀, ẹ jẹ́ kó bínú ẹ̀ tán. Bàbá àmọ̀dá fọ́ká ni ẹ. Ṣùgbọ́n nígbà tí ọba mi Ajídára tó gbára ẹ̀ dé, Saidi torí pé léyìí mi ò fọmọ yọ ẹ́ o, mélòó lèmi náà bí. Ẹni tó lóyún fún ẹ tó bẹ́ẹ̀ gbé oyún, tẹ́ tán tẹ́ rèé kó má ṣe oyún kó má ṣe gbogbo ẹ̀, ó bẹ́ẹ̀ gbé. Ẹni tẹ́ lọ́rọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀, níbo ló kú ẹ̀ wà? Láyọ̀ tó ti bímọ tán wọn ò máa rí. Ó ti rí yẹn náà mọ́lẹ̀
bó ṣe máa rí wọn mọ́lẹ̀ àbódẹ fi gún ọṣẹ ni. Ṣùgbọ́n nígbà tó lọ máa jẹ́wọ́ títóbi ẹ̀ fún ẹ, ọmọ náà Ọlọ́run sọdọmọ ìbànújẹ́ mọ́ ẹ lọ́wọ́, kò gbọ́, kò lè sọ, ó tún dọ̀dọ̀yọ̀ mọ́ ẹ lọ́wọ́. Tó bá yẹ pé rọ́ ni mo pa, láti ọjọ́ tó ti gbé ọmọ yẹn lé ẹ lọ́wọ́, ọjọ́ mélòó ló fi fún lọ́yàn? Ǹjẹ́ wọ́n ti ẹ̀ fún lọ́yàn ìṣẹ́jú kan? Ṣùgbọ́n ẹ ronú débi pé kẹ kọ́kọ́ kẹ ti ẹ̀gẹ̀rẹ́ sí ọmọ tó bá yín bímọ, kó tiẹ̀ kọ́kọ́ fún ní ọyàn, kó bá yín kan omi ọyàn sí lójú, kẹ fi omi ọyàn kẹ kan sí nímú, kẹ kan sí létí. Bóyá gbogbo àdánwò tó wà yìí bóyá bá má dé bá. Ṣùgbọ́n Ọlọ́run ọba mi ajídára, ọba onípankẹ́rẹ́ àrà, ó wá jù yẹn sínú ilé ayé ẹ̀, ó ní kó máa yán. Balikisu tó kú, ìyẹn náà pẹ̀jẹ̀ lẹ́nu ni o. Balikisu tó kú, ìyẹn náà pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu ni o. Ó pọ̀ ẹ̀jẹ̀ nímú, ó pọ̀ ẹ̀jẹ̀ létí ni o. Ariwo ẹ̀ náà ló ké tí tẹ́mi fi bọ́ lára ẹ̀. 5,000 ló fún ọmọbìnrin yẹn lówó oúnjẹ lóṣù. Ẹ wọ́ bá o, ọba yẹ̀kútú yẹ̀kẹ̀tẹ̀, stupid ọba, ó ń fún ìyàwó ẹ̀ ní 5,000 owó oúnjẹ pẹ̀lú àwọn ọmọ lóṣù. Common ìfọyín ẹ̀ lásán kò sí nínú ilé ọmọbìnrin yẹn, kò bá gbé. Ṣùgbọ́n tí ọwọ́ bá yún, tó bá nílò ẹ̀ tó máa lọ fún lẹ́ṣẹ̀, bóyá ohun tán gbé sílé ìyẹn máa nídìí ẹ̀ṣẹ̀ ni, a lọ ṣe abẹ̀ṣẹ́kù bí òjò lórí ọmọ yẹn. Ìfúnpá ẹ̀ ó fẹ́ já scale. You are just a bastard, you are not a man. You are a beast. Ó ti ẹ̀ gbóyìnbó, ẹranko mẹ́ẹ̀ ni ẹ́, mẹ́ẹ̀ tí ẹ̀ tó bẹ́tà ẹ̀. Ẹ̀rí pé kábíyèsí l'Elédùmarè mi ọba àjídára. Òjì kan ló kan pa ọ̀pá kan wò kan yìí. Tó bá sọ pé o lè fìyà jẹ nìkan, o lè jẹ́ gbé. Ọlọ́run bẹ gbọ́rọ̀ ẹ̀ sínú rìsáàvù ni. Rìsáàvù àbáyé ló rọra ń bẹ tó sí. Òun lèmi ṣe máa ń gbàdúrà pé Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o, Ọlọ́run ọba o, orí mi àjíkí, orí mi àjígé, orí mi àjíkí, àpèṣe rere. Nǹkan tí àwọn tó ń pẹ́lẹ́dá mi fún bi, tí wọ́n ṣe níwájú Ọlọ́run tọ́lọ́run fi ń dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n, kó dìkorò níwájú àti ní etí Ọlọ́run. Ẹ tún gbọ́ bẹ̀yẹ dáadáa. Ọlọ́run, 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 orí mi àjíkí, orí mi àjígé, orí mi àjíṣe rere. Ohun tí àwọn ọ̀tá ẹlẹ́dàá ibi táwa kálítù tó ń ṣe ibi sí mi, tó wá ń ṣe níwájú Ọlọ́run tọ́lọ́run fi sọ pé kó máa fi ojú àánú wò, Ọlọ́run kọ̀yìn sí, kó má mọ̀ ṣe mọ́ níwájú Ọlọ́run. Police guard, ẹni tó ń guard ẹ̀ lára àwọn tí wọ́n fi ń ṣòfò dànù, bí irú woman olórí burúkú mínísítà kan àbí ìyàwó kánsẹ́lọ̀ kan ni, tó yẹ pọ́lọ́pàá ló ń gbé rẹ̀ sí tẹ̀lé lẹ́yìn, àwọn security man ló ń gbé tẹ̀lé. Gbogbo kan ni mo rí o tí mo bá wá sọ lórí Facebook, kò mí pé mi ò rí o. Ní mi ò bá rí màá gbọ́. Ìyẹn gbẹkú lórí ìdúró ni. Lẹ́yìn ìgbà tó jẹ́ pé ó ti fokó yọ ìfun obìnrin yẹn, ìyàwó ọlọ́pàá yẹn, ó ti fi yọ ìfun àti ẹ̀dọ̀ ẹ̀ dànù. Ó wá mú ọkọ, ó wá drain ẹ̀jẹ̀, ìtó wá kù, ó yọ nímú, ó yọ létí, ó gbẹ̀kú bẹ́ẹ̀ ni. Níyẹn náà ṣe lulẹ̀. Ẹ máa ka iye òkú tó ti kú yìí o. Ọlọ́run ọba Elédùmarè ń gbọ́, mi kì í ṣe àwáwí ọ̀rọ̀ o. This is a true life story. Kì í ṣe àdúrúmọ́ o. Kì í ṣe àdúrúmọ́ o.
kì í ṣe pé bóyá mo fiction. It's not a fiction, it's a true life story tó ṣẹlẹ̀ ní Díọ̀kẹ́ Ìgbẹ̀sà lọ́wọ́lọ́wọ́. Nígbà tí odidi ọba tó pèrè ní ọba kò tiẹ̀ má jọba, kò tiẹ̀ má jẹ baálẹ̀, kò tiẹ̀ má jẹ nǹkan kan. Kò kàn jẹ́ ọmọ ìlú lásán. Kò wá mú pósí, kò wá wà mọ́ orí ní ọ̀sán gangan tòrìṣà pẹ̀lú bàǹtẹ́ nídìí. Kò máa rùyẹ kiri gbogbo ìlú. Kò máa wọnú ojúlé sójúlé, kò máa wọnú ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ kí gbogbo ọkọ lè bá fojú ko. Ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀ ṣẹ́rú ẹni bẹ́ẹ̀ yẹ láàrin èèyàn àbí kò yẹ? Ṣé ẹni tí kìí ṣe pé ó ti bà ilé ayé wọn jẹ́, ó ti rà wọ́n níyè, ó ti ra gbogbo ilé ayé wọn, ó ti kó sínú pótí, ó ti sọ ọpọlọ wọn, ó ti sọ di áyán, ó ti kó ìbẹ̀rù sí wọn lọ́kàn. Irú a máa ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá dẹ̀ wà nínú ìlú. Àwọn ọlọ́pàá ò ní ṣe kankan sí. A ti lọ sọ fún wọn pé òun fẹ́ séde o. Òun ò kí sọ fún àwọn ò kí sọ pé fún àwọn aráàlú pé kéré o. Kéré o, ètùtù fẹ́ ṣẹlẹ̀ o. Òun máa wà ó máa wà nǹkan tó fẹ́ fi ṣètùtù ẹ̀. Ó máa wà mọ́rí ni ọ̀sán gangan ló dẹ̀ máa gbé, ó dẹ̀ máa wọ bàǹtẹ́, ó dẹ̀ máa rú kiri. Wọn ò dẹ̀ bí ẹnì kankan rí láti ṣe kíni. Láti ṣe kíni jàre o. Ṣé o fẹ́ fi wá owó sínú ìlú ni? Àbó fẹ́ fi balẹ̀ ayé wọn jẹ́? Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀gbẹ̀sà, Ọlọ́run ti tú yín sílẹ̀ wá fi tẹ́yìn fúnra yín tẹ́ bá fẹ́ já lóko. Tẹ́ bá rí ẹ jáde falala gbogbo kan tó wà lára ẹ̀ ti dòmí nítorí pé kíni kò sígbà kan tí kò kí kúnlẹ̀ àbí dọ̀bálẹ̀ fóbìnrin. Ẹ gbà bẹ́ẹ̀skì. Níjọ́ tọ́rọ̀ ẹ ti dórí afẹ́fẹ́ ló ti dẹni yẹpẹrẹ. Saidi, má bẹ́ẹ̀ fà á já pátì. Mo ṣe ń retí afẹ́fẹ́ tó pọ̀ fẹ́fẹ́ o. Má rò pé bóyá afẹ́fẹ́ ló mo fọ́rún mi ní omi tútù tí mo fọ́rún mi ló jẹ́ kí n ní kóòdì o. Má rò pé bóyá ọwọ́ ẹ̀ ló kàn mí o. Má gbàgbé òṣì, mo retí afẹ́fẹ́. Balkis tó kú ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Olórí burúkú wèrè yìí ó fún ọmọ yẹn lóyún o. Ìyàwó àbúrò ẹ̀ tó wá gbọ́dọ̀ ẹ̀. Cousin ẹ̀ tó wá gbọ́dọ̀ ẹ̀. Tó bá dẹ̀gbọ́n tán á tún dábúrò. Tó bá fi ẹ̀gbọ́n ṣe lunch á fi àbúrò ṣe dinner. Kì í dẹ̀ ṣe pópó lásán ló fi ń dòwó fi nǹkan dó ọmọ yẹn ni. Nígbà tó ọmọ yẹn lóyún tán ó lọ wọyún fún. Ọmọ yẹn sun ẹ̀jẹ̀. Ọpẹ́lọpẹ́ abiyamọ ayé àtàwọn abiyamọ ọ̀run ni ò jẹ́ kó ọmọ yẹn kó ṣẹ̀jẹ̀ kú. Ó wá kú ọmọ yẹn láyà jẹ́ ní pé ọmọ yẹn ò gbọ́dọ̀ lanu sọ̀rọ̀ ó ní tó bá lanu báyìí pé ó máa pẹ̀jẹ̀ kú ni. Ṣé ọwọ́ ló fi ń júwe? I was not there. Ọwọ́ ló fi ń júwe. Ṣùgbọ́n pé kó má lanu ni. Ó yá kọ sílẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. Báwo ló ṣe ṣẹlẹ̀ sí ẹ? Wọ́n ní tí nǹkan bá kòkè tó bá kanlẹ̀ tó kọ òkè tó kọ ilẹ̀ ó níbi kan tá a gbé sí abẹ́ obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀. Abẹ́nú obìnrin. Ọmọ pé bẹ́ẹ̀ tó dáná máa ń pè wọ́n ní alábẹ́nú àṣásí dáńbòrò ọba ọmọ wèrè. Jàre o, mo ń bọ̀ o, má wọrí o, mo sì ń bọ̀ lọ́dọ̀ ẹ o. Òpònú sọ̀wé nù sífì máa mú. Ìwọ sọ pé mi ń purọ́, má wọrí, máa ṣí fáìlì ẹ, ọ̀tọ̀ lórí ìdè ló máa bá dé, ṣùgbọ́n máa ṣe wẹ́ẹ̀tì ilẹ̀ fún ẹ lálẹ́ torí mo promise ẹ ní 1 minute, 2.5 minutes, 3 minutes. Ọ̀rọ̀ lálẹ́ yìí, kí tó ṣe wá ṣe kíni, kí tó ṣe lọ wá díẹ̀ gangan. Màá wá ṣe kíni, màá wá ṣe special program fún ẹ. Ìmáàmù Ìgbẹ̀sà.
ó fi mí ṣe wáàsí ó ti kó tiẹ̀ èmi náà fi ẹ́ ṣe wáàsí nbí tú àwájọ gé fọ́ wa ṣé o kó bí tó ti ṣe wáàsí ló ti sọ wípé kán jẹ́ kó mọ̀gbà tí mo tún fẹ́ wá sórí program mo dẹ̀ ń pè ẹ́ látẹ̀ẹ̀kan sìn olóní kankan táwọn bàbá rẹ fún ẹ o máa fẹ́ ni ó yá fẹ́ mo retí o kí ni nǹkan tó wá wà nídìí gbogbo láabi tí Saheed ń ṣe yìí torí ṣàpò tí nǹkan bá ń ṣẹlẹ̀ a máa rò pé àbí ó ń ṣe nítorí owó ni àbí ó ń ṣe nítorí pé ó lágbára ni nígbà tí èèyàn mú àwọn ọmọbìnrin ìlú tó mú kan ó fi yẹn ṣe mepotos kí náà ti ń pe mepotos ní Yorùbá àbí ní English àwọn tó ń bá yàn gbóyún kí náà ti ń pe mepotos là ń pè ládùúgbò wa ẹ má jẹ́ sọ Yorùbá kí wọ́n sọ pé kí n wá lọ sí kóòtù ẹ ṣàlàyé ẹ bá mi táìpù ẹ̀ síbi tẹ́ bá mọ̀ mi torí mi ò ní lórí ẹ bá mi táìpù ẹ̀ síbẹ̀ mepotos ó bẹ gbóyún nígbà tó bímọ tán ẹgbọmọ lọ́wọ́ ẹ̀ ó disappear wọn ò rí wọn ò rókù ẹ̀ wọn ò ráláyé ẹ̀ tẹlifóònù ẹ̀ ò ríǹgì mọ́ kárẹ ó mú àbúrò ìyàwó ẹ̀ ó dòpa ó fún lóyún ó lọ yọ oyún yẹn wọ́n sọ fún pé oyún yẹn di okùn ọmọ ẹ̀mí ọmọ yẹn mú ìsáídà kọ́mọ yẹn kú sí àbí kọ́mọ yẹn má lè bímọ mọ́ láéláyé ó ní ìbẹ́ sí ni pé kọ́mọ yẹn kó kú ṣùgbọ́n tó bá tiẹ̀ máa kú kó lọ kú sílé wọn kọ́kọ́ bá wọn gbé gbogbo inú ọmọ yẹn jáde àmọ́ bóyá ọmọ yẹn máa tún rọmọ bí ilé ayé ẹ̀ mọ̀ ṣé mọ̀ pé ó ti di méjì gbogbo àwọn arúgbó tó ń pa nígbà àtàwọn young youths ọkùnrin tó ń pa nígbà tó bá pa arúgbó tí ó lè bímọ mọ́ tó pa àwọn youth ọkùnrin tí wọ́n ti wà nílẹ̀ tó pa àwọn obìnrin tó pa wọ́n lápasáyé èyí tó ní kàn gbé ilé ọmọ ẹ̀ tó ní kàn gbé kúrò èyí tí àti ẹ̀rókù ẹ̀ táàrí ayé ẹ̀ mọ́ ẹjọ́ kí ni nǹkan tó wà nídìí ẹ̀ ó wá tún wá pààrọ̀ orúkọ ó wá ń jẹ́ orúkọ ìyá bàbá kẹta ìyá ẹ̀ ṣe gbọ́ Yorùbá tí mò ń sọ yìí ṣá great grandfather ẹ̀ orúkọ ìyẹn ló ń jẹ́ kì í ṣe lọ́kùnrin o lóbìnrin ni ọmọbìnrin ní ibẹ̀ yẹn o bàbá ẹ̀ Ilishan ló ti wá o ó wá lọ ń jẹ́ orúkọ yẹn ṣùgbọ́n lágbára Ọlọ́run tí mo ti mọjọ́ tí mo ti mọ̀ mo ti fagilé ó jẹ́ fá lóhùn mọ́ Odùsànyà yẹn gan náà tó kọ́ lórúkọ ẹ̀ odù ògbọ́ràn lórúkọ bàbá ńlá ẹ̀ ní Ilishan Rẹ́mọ nígbà tí gbogbo wọn bá lọ tégbé bá regbé tégbé bá regbè á wá ku bríìdì ti ẹnìkan wọn wá máa jẹ́ orúkọ bàbá ńlá yẹn lọ Ìfálóhùn ní ìdí ọ̀kẹ́ yẹn ìdí ọ̀kẹ́ yá wá di ti ẹnìkan àwọn ọmọ ẹnìkan ló wá lè máa ṣe kíni ló lè máa jọba lọ ṣùgbọ́n lọ́wọ́ tó wà ìpàdé mi márùnsẹ̀ ló wà egungun be careful na express you dey tètè ya mú aṣọ ẹ lọ́sàn kan òru kan kó fi erege kó kúrò níbẹ̀ kó lọ sí Ilishan kó lọ jókòó síbẹ̀ kó má dẹ̀ lọ dáwọ́lé oògùn burúkú mọ́ kó má lọ tọrọ pé kọ́lọ́run ọba gbogbo àwọn tó ti pa kó ní kọ́lọ́run ọba kó bẹ̀rẹ̀ sí ní lọ gbàdúrà kọ́lọ́run ọba kó ṣe àforíjì fún ẹ torí òun ti ẹ̀ lè ráforíjì kì í ṣe pé ẹ má sọ pé mi ò kì í ṣe Ọlọ́run yẹ́ mi ò kì í ṣe Ọlọ́run ṣùgbọ́n nǹkan tó ń ṣe iṣẹ́ ọ̀dájú ni kó mú èèyàn kó máa fi gún ọṣẹ kó ní kó lọ gbénú èèyàn kúrò kó ní kéèyàn bẹ bímọ kó bímọ fún ìyàwó ẹ kó má roko ẹ kó má ra ìlànà ìyá arúgbó kó lọ yí lọ́rùn nínú oko bàbá oníbàbá nítorí tó ní oko ẹ torí pé ó ti rí pé ó wọnú oko ẹ oníkàwọn agbanipa ẹ kí wọ́n lọ pa ó dẹ̀ talẹ̀ owó ọ̀hún bí ìdí àtagbádá ni wà àti olórí burúkú
rally tọ́lá lẹ́jọ́ rà yẹn nìkan ló yọ lára ẹ̀ kò yọ lára àwọn ọmọ tí àwọn òkú ọ̀run bí fún owó yẹn ò yọ lára wọn o iwájú Wàsíù ló ti nà iwájú Wàsíù eléré ló ti nà tó bá ti rí ọ̀sọ́lọ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí àgàgà tí Musiliu ẹni tó tẹ̀ ń pè ní Musiliu orúkọ ẹ̀ kì í ṣe Musiliu. I'm coming out for you, my darling divorced brother. Mo wá ẹdẹ ìdílé ìyá ẹdẹ ìdílé bàbá ẹ̀ ni. Kíní kan ò dẹ̀ lè ṣe. Kò síkú lójú mi àfi ti ró. Mi ò kàn fẹ́ lo pancake torí inú ń bí mi lálẹ́. Ẹ wá gba gbogbo ìlú yẹn ó tiẹ̀ tún wá lè change ẹ̀ kó wá fi ìdí ọ̀kẹ́ ifá lóhùn ìgbẹ́sà sí gbogbo ẹ̀ wá ti ráìmù pátápátá wọ́n wá rò pé ìrọ̀ ifá lóhùn ló ń gbèlú láì mọ̀ pé ọmọ ìlíṣàn tó pa gbogbo àwọn ìlú run pátápátá ló gba ìlú mọ́ wọn lọ́wọ́. Oríkì kan wà nínú oríkì Àwórì tó yẹ pé ògo Ọlọ́run la fi orí yọ kúrò ńbẹ̀ òun ló dẹ̀ ṣe affect wa. Àwórì afa àlejò mọ́ra àti ọmọ onílé dànù. Yeah, my father used to do that. Kọ́lọ́run bá mi fọ̀run kẹ́. But nǹkan tó ti fi kọ́ wọn ni. I've practiced it as well. Gbogbo ọmọ Àwórì ló máa ń practice kìíní yẹn. But mo fẹ́ kí iye gbogbo wa kó sọ sí kìíní yìí. Ẹ má sọ pé it's good pé kéèyàn accommodate ara àta. But not at the expense of your own blood. Torí pé bàbá ńlá wa ọlọ́fin ògùn fún mi rere nígbà tó ń bọ̀ àwọn followers ẹ̀ wọ́n pọ̀ ju àwọn ẹbí ẹ̀ tó tẹ̀lé lọ. So òun náà fi kọ́ wa pé ká máa gba àwọn àlejò mọ́ra ṣùgbọ́n àwọn àlejò náà kan náà lórí burúkú yìí. Nígbà tí MC tí yẹn ti lè máa claim pé ìdílé bàbá òun kan ibì kan ló wà mo dé ìdílé bàbá ẹ̀ mo tú yẹlẹyẹlẹyẹlẹ mo dé ìdílé ìyálà ìyá ẹ̀ mo tú yẹlẹyẹlẹyẹlẹ wàá gbé sí ẹ lọ́jọ́ very soon ikú ò ní pẹ́ ní kankan wa àrùn ò ní sọ wá lọ́jọ́. Ẹni tó bá ti kọjá Àwórì tó bá ti wà dé Àwórì èmi á dá sí o kíní kan ò dẹ̀ ní ṣe o. Ṣé o wá rí gbogbo àwọn tó lọ gbà tó ní kán máa bú mi tán dárúkọ mi inú mẹ́ ni wọ́n màá kọ́kọ́ lé akátá àti ẹ lọ ná màá ṣẹ̀wà fáwọn ní ṣéǹjì oríkì ìyáláyà gbogbo wọn ni máa fi kí wọn ní kọ̀ọ̀kan máa wo bẹ̀. Ọ̀nà tí Saheed tó fi rápálá tó fi wọ̀lú Ìgbẹ̀sà rèé. Ó lọ jí ẹran ni o nígbà tó kúrò ní Ìsọlọ̀ tó ti lọ ń kọ́ rédíóníìkì ìgbà yẹn ó ti ṣe kí ni ó ti mọ̀ nípa ká máa pààyàn ká máa yíyàn lọ́rùn ó ti build àwọn èèyàn tó pọ̀ gan. Ló bá lọ sọ pé òun fẹ́ put gbogbo nǹkan tóun ti strategy tóun ti tàn sílẹ̀ ó fẹ́ ṣe kí ni ó fẹ́ put ẹ̀ into places kó ba lè di Onígbẹ̀sà ìdí ọ̀kẹ́. Ọmọ ó ti fail fáò ló bá lọ jí ẹran náà bá mú lọ̀rọ̀ bá di yánpọnyánrin ló bá di police station ló di kinní kan ní ẹ̀gbọ́n ẹ̀yẹn náà bá ké gbàǹjarè pé ọmọ àǹtí ẹni yo báwo ni wọ́n ṣe máa ṣe o náà bá lọ sí ilé náà bá lọ fẹjọ́ excuse me náà bá lọ fẹjọ́ ẹ̀sùn
nìyẹn ẹ̀ bá ní kọ́ gbà wọn kọ́bọ̀ òun la kọ́bọ̀ òun kọ́ gbà wọn sílé kọ́ má pa òun síta bọ̀dá wọn ọmọ yín lọmọ yìí ọmọ yín lọmọ yìí ẹ bá òun ṣe kinní kan wọn kẹjọ ó dọ̀dọ̀ ọba wọn ṣàtú sílẹ̀ ṣá ó ṣe rápáláwọ̀ ló nìyẹn o premeditated crime. Kí ló dé tó fi lọ jẹ́ràn gbé òun ò níṣẹ́ lọ́wọ́ òun ò ní kinní kan òun ò ṣe kinní kan ó níṣẹ́ lọ́wọ́ ó dá máa bọ̀ má jalè mọ́ o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní mú lọ sóko wọ́n mú lọ sí bọ́n ṣe ń ṣe léyìí wọ́n mú lọ sí bọ́n ṣe ń ṣe kinní kan àwọn mẹ́rin di 4 or 5 in total àti obìnrin àtọkùnrin tí wọ́n jọ wà nídìí kinní yẹn nínú ìlú ń bẹ̀ pé wọ́n fẹ́ ran ọmọ àǹtí wọn lọ́wọ́ àbẹ́ẹ̀rí ọmọ àǹtí ọ̀ràn ẹ̀gbọ́n yẹn ń jẹ́ òdíyè òdíyè lórúkọ wọn ń jẹ́ àwọn náà mú wọ̀lú o ẹ bá wa bèrè ibi tí wọ́n wà lẹ́nu olórí burúkú ni bọ̀bọ̀ yìí o ọmọ ẹkún òṣè ìbànújẹ́ téèyàn ò lè fi gbàdúrà fún ọ̀táyàn òun ni Saheed ọmọ Ìlíṣàn torí mi morúkọ bàbá tí mo lè pè ẹ́ ọmọ Ìlíṣàn ni mo lè máa pè ẹ́ àwọn èèyàn tó dẹ̀ dádẹ̀ wà ní Ìlíṣàn ọ̀gbẹ́ni òdíyè náà ń kọ́lé ni nígbà tó tú gbogbo àwọn wọ̀nyí ká àwọn tí wọ́n mú jáde lọ ó tú gbogbo wọn ká ìtẹ́ tó ṣòfò ẹ̀mí tí ó ṣòfò ẹ̀mí ló bá tó tráìṣà kó tó di pé gbogbo ẹ̀ débẹ̀ yẹn ló bá mú sí ẹ̀gbọ́n òdíyè yẹn lórí pé kí wọ́n lọ jẹ oyè apàṣẹ dípò baálẹ̀ kí wọ́n fẹ́ fi baálẹ̀ ìlú ṣe ẹ lọ jẹ́ apàṣẹ jàre ẹ kàn máa pàṣẹ ẹ máa pàṣẹ apàṣẹ kídẹ̀ ni apàṣẹ ní mọ́ṣáláṣí ṣóyè nìyẹn gbogbo ti doyè ńsìn pàtẹ́ bá máa rí náà máa wé láwà ní gẹ̀rẹ̀jẹ̀ náà máa gbé báfù síwájú náà máa sanwó àlùbáríkà gbogbo ẹ ti dolè nígbà tó rí pé ẹ̀gbọ́n òdíyè wọ́n ṣe kíni wọ́n jẹ apàṣẹ tán ló bá gbàdá sí ẹ̀ jáde ló bá ní nígbà tẹ́yìn dẹ̀ ti jẹ apàṣẹ ń sìn ètò dẹ̀ kù fóun ni pé kóun jẹ baálẹ̀ nídìí ọ̀kẹ́ ìwọ jẹ kíni jẹ baálẹ̀ ó ní kí dìmánù òdíyè kán lọ náwó òun sókè kán lọ jẹ́ ọmọ pọ̀ ẹ nínú ìlú jẹ́ ọmọ bí tó ti wá báwo ló ṣe máa gbóyè bàbá tòun fún ẹ òun ò lè ṣe òun ò lè náwó ẹ sókè o òun fúnra òun lòun fẹ́ tóun náà bá joyè yẹn kọ́ kí ló bá dì ń bẹ̀ ọ̀dẹ́kọ́ṣà kọ̀ọ̀kan lọ bá àwọn ẹbí sọ́nà kọ́ ṣe kinní kan ṣe kinní kan àwọn tó ti joyè mọ́ṣáláṣí kò yẹ kọ́jọ́ gbọ́dọ̀ máa jẹ oyè baálẹ̀ ọmọ pé baálẹ̀ a máa ń ṣètùtù ọmọ máa ń ṣe kinní kan ṣe ń rọ́gbọ́n ẹ bá ló dà kó tó di pé ó máa fò mọ́rùn lọ́rùn òun á ṣe kinní òun á lọ bẹ́ẹ̀ bí sọ bàbá bá gbé ọ̀rọ̀ díwájú ẹbí làwọn ẹbí bá tutọ́ sókè náà bá fojú pa pé ìwọ gángan làwọn fẹ́ kó jẹ baálẹ̀ yìí ó ṣe wáyé pé ọmọ ìran kẹẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́hùn
ló fẹ́ fi oyè ìdílé ta lọ́rẹ kò pọ̀ ní ibo náà ti ń ṣerú ẹ̀ ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tá à ń sọ yìí lásìgbò yẹn lọ níkẹjà táriwo ń tagè tínú gbogbo inú ilé gbóná fò tí gbogbo àwọn ọmọ tí wọ́n wá ń bára wọn sọ̀rọ̀ mọ́ tí wọ́n kì í kíra wọn mọ́ wọn kíra wọn mọ́ Ọlọ́run ṣàánú Àwórì gbogbo ṣe wọnú ẹbí nìyẹn o bó ṣe dá ogun sáàrin Fálóhùn family nígbẹ̀sà nìyẹn ibẹ̀ ni wàhálà ti dé náà bá kó ẹjọ́ náà bá kó lọ sọ́dọ̀ kábíyèsí nígbẹ̀sà láriwo bá ta gbogbo ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní ṣe kò lè rí bẹ́ẹ̀ kò lè ṣe bẹ́ẹ̀ kò lè bọ́ sí kò lè bọ́ sí kíní kan bàbá nítò ó dà ọ̀rọ̀ yìí ti kọjá ẹ̀mí tàwọn gbogbo ẹ̀yin ẹbí ẹ lọ sílé ẹ lọ dàárò ẹ lọ ṣàṣàrò tó bá dẹ̀ pé òun náà lẹ tún mú wá déédéé ló ṣe ṣùgbọ́n níbi tó ti ń ṣe mítìnì ẹbí làwọn jàǹdùkú Saheed bá dé ìgbẹ́ àfẹ́wé oko àwa nǹkan ọbẹ̀ ló bá di bíríbírí po pàágbìrìgbìrì pàágbìtàpìtà ọ̀nà ẹlòmíì ànàbẹ̀ létí ànàjà lápá ànàmámọ̀ ànà sọ́fìlànà ṣẹ́rí pé lórí burúkú ọmọ tí kò gbọdọ̀ tó kú jọ súná ni Saheed yẹn ohun tó fa genesis àìsàn bàbá yìí ṣe wá rí kábíyèsí onígbẹ̀sà wọ́n mú bàbá Saheed bíi pàdípàdé aláfọ̀rọ̀ lọ wọ́n jẹ́ kúkú fọ́mọ ìlú ni ṣé rí tẹ́ bá lọ èyí tẹ́ máa sọ pé ẹ jẹ ọba nílùú ẹ wá lọ mú outsider ẹ sọ pé ẹ wá fi sí position tó high or to be your confidant or to be your PA confidant is different from PA ẹ má ṣì mí gbọ́ o I know what I'm talking about confidant ó yàtọ̀ sí PA confidant tún deep ju PA lọ ṣe mọ̀ pé ìyàwó yàn lè jẹ́ confidant yàn tó yẹ pé kò sí nǹkan tí o lè sọ fún nítòótọ́ PA náà kò sá àbùṣe àwọn ọkọ̀ ṣìwà tó ṣe máa dìmú ṣùgbọ́n tó bá fẹ́ lọ ṣàgbèrè bá fẹ́ lọ rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì iṣẹ́ PA nìyẹn òun ló máa purọ́ fún màdàmú ńlé tó bá rò pé o lè mú ará àta wá láti fi ṣe confidence ẹ nínú ìlú tó jẹ ọba sí nínú ìlú ẹ tó jọba sí àbò fi ṣe PA nínú ìlú ẹ tó jọba sí tí ẹni ẹ tó pọ̀ mọ́ ọ̀tá ni ọmọ another state pátápátá ni ẹ bá jọ grow láti ìgbà tẹ́ ti tọ́jú jọ fún ìkọjọ́ pé ìyá yín pé wọ́n pín ọyàn fún ẹ̀yin méjèèjì mú ni it will surely bounce back. Bàbá Saheed sìn táàtì ẹ̀ morúkọ ẹ̀ pàápàá àti ẹ̀ morúkọ ẹ̀ ẹ jọ̀ọ́ mo nídìí orúkọ bàbá ẹ̀ yẹn bí kò lè máa pè ní bàbá Saheed níbi súnmọ́ mi súnmọ́ ẹ ṣe mọ̀ pé tóbìnrin bá fẹ́ tó bá escape àfojújẹ wàá fi àtìdíjẹ májèlé lára obìnrin bí ọ̀rọ̀ bàbá kábíyèsí àná àti bàbá Saheed bó ṣe rí nìyẹn ọba bánú sọ òun ló dẹ̀ torí pé ó fẹ́ pé kí ọmọ ẹ̀ kó jẹ baálẹ̀ yẹn ó dẹ̀ ṣe kí ni ó dẹ̀ wọlé sí bàbá yẹn lára ó dẹ̀ fi nǹkan sí wọn lára bá ìsàn yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn. mà ṣe o àìsàn yìí ló ṣe kí ni ló gbé bàbá yẹn
tí ó mà ṣe o. Àìsàn yẹn ló gbé wọn kúrò nílùú tó fi lọ sí ìlú òdì kejì. Nígbà tó wà nílùú òdì kejì, ibẹ̀ náà ti lọ gbé onífà wèrè jáde tó sọ fún àwọn bàbá yẹn pé ifá yẹn sọ pé ó gbè fohùn fólóhùn, tí wọ́n bá fi ohùn fólóhùn ara bàbá yẹn ò lè yá àfi tó bá fi ohùn fólóhùn pé nǹkan kan wà bí oyè tí wọ́n ń dù. Bàbá dẹ̀ ló bàbá á ti mọ nǹkan tí wọ́n ń dù. Bàbá kọ́ ló ń du oyè. Bàbá ò fẹ́ káwọn kan joyè ni. Ibi táwọn ọmọ yẹn tó ti lọ forge signature bàbá wọn pẹ̀lú gbogbo òwe tí Saheed tó ti kó sílẹ̀. Ara bàbá ò yá lẹ́yìn ìgbà tán sáyìn tí tọ́tọwọ́ lùgbé yìí o tó copy signature bàbá wọn. Irú ẹ̀ náà ló sọ Saheed Kabiru Osolo báwọn náà ṣe jọba tí wọ́n nìyẹn. Bàbá mo sì máa tún wá tún yín tú síta lẹ́ẹ̀kan sí. Part 8 la ṣe dé last time, máa mú part 9 yín torí ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù lórí ọ̀rọ̀ ìdí ọ̀kẹ́ yìí. Ọ̀rọ̀ Saheed ìdí ọ̀kẹ́ yìí kò sí jọ́pọ̀ tá a máa sọ̀rọ̀ yìí tá a máa sọ̀rọ̀ báyìí tọ́rọ̀ yóò ní jáde síbẹ̀. Ṣé àgbẹ̀ part 8 la ṣe dé last time tẹ́ fi gba blogger fún mi. Màá wá mú láti part 9 ṣe bá mi sọ fún àwọn bloggers sí yín ẹ jẹ́ kó pọ̀ sí kí wọ́n ṣe kí ni kó bẹ̀rẹ̀ sí ní pọ́n ẹnu wọn sílẹ̀ torí part 9 yìí tí náà ń bọ̀ bàbá mi. Ó mà ṣe o. Ìkan tó máa ń dùn mí ni pé àwọn ọmọ ìlú wọ́n tún wà lára àwọn tí Saheed náà tún ń lò kì í ṣe àwọn ará ìta nìkan. Wọ́n ní kan jẹ́ Musbau, ìkan jẹ́ Gbàngúdù, àwọn orúkọ burúkú tó a máa fúnra wọn nítorí jeez torí owó. Ó mà ṣe o. Ọ̀rọ̀ yẹn wọn lálàáfíà o. Wọn rí yọjú sí tán fi ṣe kíni tán fi kó láyé. Aljanat Fridausi fún wọn. Àwọn ọmọ bàbá yẹn náà fọ̀jì signature yẹn wọ́n dẹ̀ gbé fún pé kí ni pé kára bàbá wọn lè yá. Baálé Ẹgbẹ̀jì ológun òfò afifápurọ́ afọ̀pẹ̀lẹ̀ ṣèké aṣọ yín máa ń pọ́n ni. Aṣọ yín ó máa ń pọ́n ni. Tàbá bèrè ibi tóun náà ti wá sí tí a ti bá tó tó wá pé mi ní kábíyèsí ẹ̀ máa lọ fún lọ́rùn pa lóru ni. Bàbá yìí ò ní àlàáfíà tí tán fi kú. Ẹ pẹ̀lẹ́ jàre ṣífù máa mú ìgbẹ́sà ṣífù máa mú ìsọnù àlùfáà babaláwo Saheed irú rògbòrò Saheed náà lẹ́yìn náà jẹ́ irú àwọn ló ráhùn he òpònú atókùmákù amọ̀nàrún má lọ nànàmú. Nítorí àlòkù jíìpù tẹ́mi ẹ̀ ti fẹ́ dọ́rùn tán tó fi ń kó ata ní mile 12 tó fi ń kó lójú wòye tó fi ń kó lọ́jà Mùṣin ó wà lóṣòdì òun náà fi ń lọ bá wọn jẹ́rù sí di mọ́tò tí Saheed gbélé yín lọ́wọ́ òun lè ṣe ń jambla
lẹ́ṣẹ̀ ní ti bá wá sórí program lálẹ́ yìí ẹ máa ṣàgùn sí mi ẹlẹ́fẹ́ fi mí dóògùn wò ẹ fẹ́ dóògùn wò ó mà ṣe o lọ́la Mẹ́kà ẹni rọ́ lèmi ń pa mo gbà pé rọ́ ni mò ń pa ẹni rọ́ ni wọ́n ń pa mọ́ Saidi mo gbà pé rọ́ ni wọ́n ń pa mọ́ irọ́ lèmi náà dẹ̀ ń pa ẹ̀yin náà ẹ̀yin nìkan lẹ̀ ń sòótọ́ ọ̀rọ̀ àfà oníláwà ní iná ìmáàmù òfò ọlá títóbi Ọlọ́run ọlá Kùránì Azim ọlá Mẹ́kà ọlá Medina ọlá Safa ọlá Mọ́rọ́wà lágbára àṣẹ tó wà nílùú Mina Medina ọlá Bẹ́tì Latik àti àtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣẹ́rí Saidi tẹ́ ń gbèjẹ yìí Saidi kan náà lẹ́yìn méjèèjì o ó máa fi ọmọ tí yín náà gun ọṣẹ gbẹ̀yìn ni àfà ìmáàmù Ìgbẹ̀sà tó ní pẹ́sọ pé rọ́ ni mò ń pa ẹni gbogbo àwọn tó kù yìí ẹni rọ́ ni ẹni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìdí ọ̀kẹ́ ẹni rọ́ ni ẹ lọ fi èmi ṣe wáàsí Saidi máa fi ọmọ yín àkọ́bí yín á fi gún ọṣẹ ìkejì ó máa fi ẹ̀jẹ̀ báyìí ló máa fi tẹ́lẹ̀ àbọ̀ tó máa fi kó ọṣẹ náà sí ìkẹta ló máa ṣomi tó máa fi wẹ̀ àyàfi tó bá yẹ pé gbogbo àwọn ẹ̀mí tó ṣòfò yìí wọn ṣòfò ní tòótọ́ látọwọ́ Saidi láti pàṣẹ Táwàkálítù ni mò ń jẹ o ṣàbọ̀ látẹ̀kan ni mo ti ń sọ ẹ fi mí dóògùn o mi ò ní nǹkan kan ṣùgbọ́n mo ná lọ́hùn mo dẹ̀ lómi omi làbùwẹ̀ omi làbùmu try it omi máa ṣe tiyín tì ṣé àwọn pé tẹ́ bá fọhàn tó ẹ máa ń lo omi ni tẹ́ bá ti lè fi omi fọhàn tó nínú wàhálà gbogbo ẹ máa dẹ̀bù ni gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé kò ṣoríire mọ́ Mr. Afasa Mr. Malimu àbí kí lórúkọ yẹn ti ń jẹ́ Saidi ìdí ọ̀kẹ́ Ìgbẹ̀sà ló fẹ́ fi mí dóògùn o kan sọgbà tí mo máa wà lórí afẹ́fẹ́ ó máa fẹ́ nǹkan yéò èmi mo orúkọ ẹ Saidi ìwọ náà tí mo orúkọ tèmi sì Táwàkálítù ó yá ẹ dáná fún mi yá ẹni òfò tó ṣọ̀rẹ́ ẹni àdánù ọmọ ẹ Saidi máa fi ọmọ ẹ máa fi gún ọṣẹ gbẹ̀yìn ni ọlá àwọn arúgbó tó wèsì ẹ̀dẹ̀ wọn dànù ọlá oyún tó lọ wọ dànù fẹ́nilẹ́ni ọlá àwọn tó kúkú oró tó tiẹ̀ jẹ́ pé àwọn ìyàwó tó ń ṣe àyàdé tó kúkú oró tẹ́ kúrúkú ẹ̀ ni wọ́n fi sẹ́nu tó tẹ̀mí fi jáde kúrò lára wọn tí wọ́n ń yọ ẹ̀jẹ̀ nímú àtẹnu ìmáàmù Saidi ó tó bẹ́ẹ̀ bẹ́ǹsìn kò bá ẹ bẹ́ẹ̀ tiẹ̀ ni láti sìn lọ bàbá gbogbo tẹ́ bá fomi ṣe gbogbo hàn tẹ́ bá fi omi ṣe ó máa bàjẹ́ ni ẹni ṣe tán kó tó máa bàjẹ́ gbogbo tó wà lára yóò máa dòbò ni mi ò kí ṣe ní tẹ́ẹ̀kan mo lè má halẹ̀ mọ́ Mr. Saidi the fake ọba ó ti kó tiẹ̀ èmi kọ́ṣọ́ yìí ni Ọmọtádéṣe Ẹfúnṣayọ̀ ọmọ tí gbogbo Àwórì bí tètè ya gbé kó yá fi ọ̀sán báyìí òru báyìí ni kó fi ṣe ọ̀sán kó ṣe kíni kó gbalìṣàn ìdílé bàbá ẹ̀ lọ èmi ò ní nǹkan kan kí ni mo ní fẹ́fẹ́ kankan ẹni ti gbàgbé wípé ẹni ṣẹlẹ̀ pé mú
Ẹlúùlù tó bá fàjò ńkọ́ orí ara ẹ̀ ló fà á lé. Má sọ fún ipá bí obìnrin ló ti gbà jáde mi ní nǹkan kan ṣùgbọ́n obìnrin ni mí ìwọ náà dẹ̀ níyàwó ilé tó jóbìnrin èèó ẹ má máa wájọ ọgbọ̀n mi o ẹ ra fi mí sílẹ̀ o ẹ má máa wájọ ọgbọ̀n mi o. Ṣé fún ìmáàmù oníláwà ní ìsọnù oníláwà ní ìparun oníláwà ní òfò. Òdíyè àpọ́sù àti ìyá Ìbàdàn àwọn tí wọ́n jọ tọ́mútà yìí lọ́mọ náà àti jẹ àti mu nìyẹn níbo nílé ayé wọn kù sí lẹ́nìí ṣé lọ́tún nìyẹn náà lórí burúkú ìmáàmù wèrè ìmáàmù òṣì ọ̀dẹ̀ alájẹ ìbọ́kọ̀ alájẹ ìmọ̀bí tẹ́gbẹ́ ẹ̀ tó gbà ó ti kó bá àwọn fámílì ẹ̀ yẹ́sìkẹ́ ó ti kó bá àwọn fámílì ẹ̀. Bàbá àfọ̀ṣẹ ẹ̀yin number 1 traitor ní ìdí ọ̀kẹ́ ẹ̀yin ni Maradona lórí ọ̀rọ̀ winner chapel tí wọ́n wá ralẹ̀ ọwọ́ yín lówó ń gbà jáde lówó yín wọlé ẹ̀yin tẹ́ dá wàhálà alẹ́ winners sílẹ̀ rí tó fi di ọ̀rọ̀ kóòtù. Winner ralẹ̀ ẹgbẹ́ ẹ̀ta fẹ́ lómi another person surface come on lórí ẹ̀yin bàbá àfọ̀ṣẹ yìí náà ni. Saheed is nothing. He's nobody. He's a non-entity. Gbogbo yín, I wonder, tẹ́ jẹ́ kí ọmọkùnrin kó mú nǹkan jẹ lórí gbogbo yín. I wonder how it happened. Kò dẹ̀ ju pé nǹkan tí kò kìí ṣe ti yín tẹ́ fẹ́ jogún ẹ̀. Ẹ wá ní pẹ́pẹ́sẹ́ tí wọ́n bá ti fi sílẹ̀ fún yín kẹ́lòmíì kó lọ jogún ẹ̀. Báwo lẹ ṣe máa mú ọmọ tí bàbá ò tiẹ̀ lórúkọ ẹ̀ sọ pé báyìí lórúkọ bàbá Saheed. Orúkọ bàbá ìyá ẹ̀ ni wọ́n kọ́ gọ́gọ́ ló ń jẹ́ láàrin ìlú bí tó fọ́kọ sí tó fẹ́yàwó sí ẹ̀yin ará mi ìdí ọ̀kẹ́ ẹ máa wonderful mi kẹ́ because the more I think about it I wonder. Ẹ jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ ìdí ọ̀kẹ́ lálẹ́ Saheed ti di àfihẹ́yìn tẹ́gùn fìṣọ̀ is a nobody. Ẹ díà ẹ là nígbàjú ẹ là nígbàtí kò sọ̀rọ̀ àlùkì kankan mọ́ lára ẹ̀ kò sí málù kankan mọ́ lára ẹ̀ gbogbo ẹ ti bàjẹ́. Ṣùgbọ́n tó bá ń bẹ̀rù ẹ̀ má lọ sọ́dọ̀ ẹ̀ o. Èmi rí pé àwọn obìnrin tó wà láàrin yín wọ́n bòdì jẹ́ yín ọkùnrin lọ torí gbogbo yín ló ti kó yín sínú kóló. Èyí tẹ́ wà ń bẹ̀ ni omi sàwọn tó wà ń ta ọ̀ mi sọrú èmi báyìí o aya kókó ń tì náà kí mi ìdẹ́sọ́rú mi ìsọta àwọn kankan nílùú yẹn. Because kí ló lè ṣẹlẹ̀ kí ló lè fà what can fà báwo lè ṣe máa fi àyè sílẹ̀ ẹni tí ò morúkọ wọ̀lú hello èèyàn wá fẹ́ yín lọ́mọ
tí ẹ mórúkọ mórúkọ bàbá ẹ̀ gangan. Oh my Jesus. And people here disappoint me o. Ọlọ́run. Tí Saheed tó bá fẹ́ gbalẹ̀ lọ́wọ́ yàn, á dẹ̀ nìkan lọ bá òun pààyàn. Wọ́n á dẹ̀ lọ jù sórí ilẹ̀ onílẹ̀. Àwa lọ́pọ̀lọpàá. Wọ́n ní kó lọ wọnú oko yẹn pé èèyàn wà ńbẹ̀. Ogun ẹ̀kọ́ ló ṣe lára mi o, kóòdù tí mo ní yo, mo fọ́rùn mi ni o, irun omi tútù tó wà lórí mi ni o. So kó gbàgbé òṣì, má sọ pé bóyá nǹkan tó gbé dání ló ń ṣiṣẹ́. Asa ni ẹ́ tí ò tó mẹ́fà sí mú. Saheed á dẹ̀ ní kó lọ bá wọn pààyàn, á dẹ̀ gbé sórí oko olóko, á dẹ̀ wá make sure pé nígbà tó bá ti drop ẹ̀ síbẹ̀ tán, àwọn ọlọ́pàá tó máa wá, ẹ̀yin ọlọ́pàá olórí burúkú. Tẹ́ ẹ bá ti rówó nǹkan tó ń ṣe yín tán, òun ló ti fẹ́ pa gbogbo yín tán yẹn. Ṣé rí ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà nídìí ọ̀kẹ́ yẹn orí yóò pé, you don't love yourselves. Tó bá ní pé wọ́n ti gbé ẹnìkan kúrò láàrin yín, pé wọ́n transfer ẹ̀ lọ síbì kan, kò sí ẹnìkan nínú yín tó tiẹ̀ sọ pé láwáyá bí sáláwáyá tó tiẹ̀ kúrò lọ́dọ̀ wa o, hello ṣàlàáfíà ni o, ó ti lọ nìyẹn. Nǹkan tí Saheed tó fi fẹ́ pa gbogbo olúrun nìyẹn. Ọgbọ́n tó fi pa gbogbo olúrun nìyẹn. Apàyè yẹn yẹrẹ tí ẹni sọ pé kẹtì ẹ bèrè lọ́wọ́ ẹni lẹ́ni ní kẹtì ẹ gbóòrò àlàáfíà ẹni yẹn á ti ṣe divider rule pọ̀ lọ́wọ́ ẹ̀ bàjẹ́. Á ti dàárín wọn rú, nígbà tó bá dàárín wọn rú tán tọ́wọ́n yẹn bá ti bẹ̀rẹ̀ ìjà, àwọn ni wọ́n fẹ́ ni ẹni transfer, ó lọ pa ni o. Ó lọ pa, ó lọ fi gúnṣẹ́ ni. Òun lo lóògùn ọba wọn nísọ̀lọ̀. Òun náà ló tún ṣiṣẹ́ fún Wàsíù Àyìndé náà. Àtàwọn bẹ́ẹ̀ lọ, wọ́n jọ ń tojú bọlé torí ẹ̀ ni wọ́n jọ ń pòbò gọdọ ni. Nonsense. Ẹ̀gbọ́n gọ́vnà Ìbíkúnlé Amósù. Àtàǹpàkò mi méjèèjì rèé fún yín lókè, máa ṣí fáìlì tí yín náà wá. Gbogbo lẹ̀dí ọ̀kẹ́ ní Saheed ti fẹ́ fún yín tán. Nígbà tó bá ti hùwà orí burúkú ẹ̀, á pè yín. Ẹ̀yin lẹ ń bá lọ rí wọn. Ẹ̀yin lẹ ti máa lọ tẹ́lẹ̀ síbẹ̀. Gbogbo ẹ̀ ẹsẹ̀ mẹ́fà ni. Ìwà burúkú kan tó bá hù, acres of land lẹ fi ń gbà pẹ̀lú owó. Kudos to you. A máa gbórúkọ tí yín náà jáde. Ẹ ká kàn sì fi yín sílẹ̀ bẹ́ẹ̀. A máa gbórúkọ tí yín náà jáde. Torí tá bá bẹ̀rẹ̀ sí ní gbórúkọ jáde, àwọn èèyàn ní mọ̀ pé tó yẹ kéèyàn sá fún ni. Tó bá rí yín ní títì wọn máa rò pé èèyàn tán. A máa múrúkọ tí yín náà jáde next week. Ẹ má jẹ́ kí n waste energy mi. Mo fẹ́ lọ mu tí ìsàlẹ̀. Ẹ̀yin olóyè òfò tẹ wà nídìí ọ̀kẹ́ tẹ yí Saheed ká. Ẹ̀yin atókù má po àmọ̀nà òun má lọ òpònú sọ̀wọ́ inú. Wo sirabata, wo ṣíṣkò, àgbà sọnù, àgbà tí ò tó lé. Ẹ dọ̀bálẹ̀ fọmọ inú yín. Torí nǹkan tẹ máa jẹ. Ẹ sọ nǹkan tẹ́ máa jẹ́ ẹ sọnù, ẹ sọ la àwọn ọmọ yín nù. Kò tí ì yé yín ni. Nígbà tí ó máa rè tí bá sí pé irú àwọn ẹni bí ẹni àwọn ọmọ tó yẹ pé máa fi yangàn láwùjọ tó ní ikú bàbá mi ò gbọdọ̀ lọ lásán lẹ́yìn ikú sàárè ni. Ìbá pa gbogbo yín tán lọ́fẹ̀ẹ́. Ohun gbogbo yóò ra iye yín pa. Nǹkan tí tẹ́ fún tí Saheed irú ẹ̀ náà ló fún ọba Kàbírù Ìsọlọ̀, irú ẹ̀ náà ló fún wọn táwọn ẹ̀ náà tó mú gbogbo ara àwọn kábínẹ̀tì wọn
tó mú wọn tó ra wọn níyè Wàsíù a máa dúró níwájú Ọ̀sọ́lọ̀ a máa sọ pé shut up òun àtàwọn olóyè ẹ̀ mo ní fídíò ẹ̀ wọ́n tẹrí kodò ó ní kó shut up òun sọ̀rọ̀ lọ́wọ́ Wàsíù sọ fún Ọ̀sọ́lọ̀ pé kó shut up òun sọ̀rọ̀ lọ́wọ́ àtòun àtàwọn olóyè ẹ̀ wọ́n tẹrí kodò ni yes sir lọ má jẹ́ ìṣòrí burúkú kàkà kílẹ̀ kú ilẹ̀ máa wulẹ̀ ṣáà èmi Ọmọtádéṣe Ẹfúnṣayọ̀ wọ́n bí ìyá onítọ̀hún rẹ̀ wọ́n sọ fún mi pé òun sọ̀rọ̀ lọ́wọ́ kí shut up má short ẹnu ẹ fún ẹni má bẹ́tọ́lù ẹ lójú ni ṣùgbọ́n kílẹ̀ ti ráwọn tó ń pera wọn lọ́ba sí ọwọ́ wọn kìkìdá ẹ̀jẹ̀ ni Saidi ìyẹn wá láti Ìlíṣàn Wàsíù ìyẹn wá láti Ìjẹ̀bú Òde gbogbo àṣà tí wọn lè dá lọ́dọ̀ wọn ló wá ń dá lórí ilẹ̀ yìí Wàsíù ló ń pàṣẹ ní Sọ̀lọ̀ Wàsíù ló ń pàṣẹ ní Làsà Wàsíù oh. Láti 2008 ni lásìgbò yìí ti ń lọ nídìí ọ̀kẹ́ ó dórí èmi Ọmọtádéṣe Ẹfúnṣayọ̀ ó dópin lásìkò tí mo mọ̀ sí ọ̀rọ̀ yìí ní 2022 yìí ibẹ̀ náà ló máa pín sí Saidi wà sá kólóbá Mr. Imamu mo ti parí program mi ò dẹ̀ tí rí nǹkan kan o mo tẹ̀ ṣe bí bóyá mi ò ní lè sọ̀rọ̀ mọ́ mi ò ní lè jupá jùsẹ̀jú tọ́jú gbogbo ẹ̀ tó bá wá lóru wa kú má wulẹ̀ bọ́dà nísìnyí ni kò jíṣẹ́ mi tí gbogbo ayé ti máa rí ẹ̀ kán lè mọ̀ pé ó lágbára èmi ò bá yín ṣe òṣì àwọn tó funfun nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́nẹ́ lèmi gbóṣì wàá jẹ́ gbàsgbós ìyàrá gbàsgbós ìyàrá ajẹmúmi sí mi tí bá rẹ nìkẹ́ni nínú yín lójú ẹyọ kí wá sójú ọrùn tèmi o torí ti bá rí yín ẹ̀yin máa jìyà lọ ni ẹ̀ẹ́dìyàwó á sì tí kájọ sọ̀rọ̀ tẹ́ bá wá lójú oorun ẹ lè má délé ẹ lè hangi sínú òfurufú ẹ̀yin wèrè ọ̀dẹ̀ gbogbo kan tó bá ṣe láti sìn lọ kò ní ṣiṣẹ́ mọ́ olémi ń purọ́ wá lọ fi mí ṣe wá sí níta gbangba olémi ń parọ́ o tún wá ń lérí ògùn sí mi o lérí ògùn sí mi ògùn wo lójú obìnrin lọ ìwọ náà lóbìnrin lé lóbìnrin lé tó ló ti fi òṣì ara ó ti fi bá ti wọn jẹ́ wọ́n bá ti fún yín tẹ́ bá ti wọ́n bá ti fún yín ẹ bá ti lọ sóde tẹ́ bá ti lọ fi rùgbọ́n tẹ́ bá ti lọ fi kólàndì àbẹ̀wédú lọ́dẹ̀ lẹ́ fi jẹ ní ẹ máa gẹ́rì sẹ́ ẹ máa sọkú sọ olórí burúkú tẹ́ bá dẹ̀ wọ ẹ̀ tì í sì ṣe ló máa torí sábẹ́ ó máa lá òbò ní wúrà àwọn àáfàá ná ìmáàmù wèrè olémi ń parọ́ wọ́n máa pa ọmọ tiẹ̀ náà máa fi gọṣẹ̀ tí yẹ bá wà láyé àkọ́lí ló máa pa tí bàbá ẹ bá wà láyé àwọn ọmọ àrà ìṣàná máa ṣá kí wọn náà kó lè mọ bó ṣe rí lára àwọn tí ìkọ̀ tó ṣẹlẹ̀ sí tó dùn wọn lọ́kànlọ́kàn ìwọ gbèrò pé kí wọ́n lọ sílùú ibì kan kó fi bàbá ẹ sílé kó wá gbọ́ pé olórí burúkú kan ṣe ikú pa bàbá ẹ ó wá sọ pé rọ́lẹ̀ mi Ọmọtádéṣe ń pa kò ní dáa fún ìyàlá ìyá ẹ mi ò kì í sọ languages báyìí lórí kíní ṣùgbọ́n don't call me a liar. ó sì ẹ̀ tó wá dá dúró ń bẹ̀ yẹn oníkankan jẹ́ ó fẹ́ kọ sí lára ó fẹ́ kọ sí lára fẹ́ ó fẹ́ abó tí fẹ́ ni wèrè.
tó bá kọ̀ láti kíbi tó ọmọ ẹ gbogbo ọmọ ẹ tí ò bá sí lákàtà ẹ olórí ọmọ ẹ tó bá wà níta kò ní dé bá ẹ àṣẹ ọ̀run kò yí padà àṣẹ abiyamọ ẹ̀yin Saidi méjèèjì rally Tọ́lá ṣọ́ ara ẹ obìnrin ni ẹ o Ọlọ́run dẹ̀ ti ń fún ẹ nípa àṣọ rẹ dì oníkéèyàn bá ẹ gbé oyún ó bá ẹ gbé oyún ó bí ọmọ náà tó bá ti ẹ̀rọ tí gbogbo ìyà tó jẹ nínú oyún oṣù mẹ́sẹ̀sán yẹn ìgbà tí ọmọ ń bọ̀ téèyàn wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ò dẹ̀rọ yẹn mọ́ ẹ gba ọmọ yẹn lọ́wọ́ ọmọ yẹn dẹ̀ pòórá torí pé kó má bàa sọ pé kó bá òun gbọ́ ọmọ òun lọ́la àbí ṣebí orí ẹ̀ náà ni wọ́n náà ń jẹ yẹn ọmọ ò lè sọ kò gbọ́ atata tótó ọ̀dọ̀yọ̀ dáa ẹ̀yin tèmi á dáa fún yín ní plenty jàre I love you basket tó bá dọ̀la láṣẹ Èdùmàrè gbogbo wa láyọ̀ la máa jí a ní àwọn tips bíi méjì kan mi ò fẹ́ sọ orúkọ bẹ́ẹ̀ kí n sọ́pọ̀ mọ́ ọ̀rọ̀ bínú báyìí ìjókòó àdúrà kékeré ẹ ọ̀pọ̀ kéékèèké náà ni wọ́n bá ṣe gbé wá náà kéékèèké ni ó ti gbé wá mo ti wéwẹ̀ wọ́n fún màá kọ sílẹ̀ lẹ́tà nǹkan kékeré méjì ni kò pọ̀ tó bá dẹ̀ pé mẹ́ta à á ṣe ní ìgbà tá a bá gbàdúrà mo ti fẹ́ nú mi bínú gan mi gbọ́dọ̀ sọ pé I don't like myself so èmi ni ti ní tòótọ́ ẹ̀yin Saidi méjèèjì mo ṣe ń padà bọ̀ pàápàá jùlọ ìwọ ìmáàmù a ní nǹkan tá a jọ fẹ́ pò torí máa gbé fọ́tò ẹ̀ jáde lọ sórí Facebook wọn náà kó lọ kó fọ́tò mi kó lọ hàn tún sí kó máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ sínú ilé ayé ẹ̀ àfi tí ò bá fi omi fọkàn tún yẹn lóko àfi tí kò bá sómi lára ẹ lóko ṣé tí èèyàn bá ti ń ṣe bí lọ́dọ̀ ẹ̀yìn àfá olórí burúkú yìí nísìn àtẹ̀yìntẹ́ pera ní ṣífù ìmáàmù iná ẹ lè pe àkíyèsí ẹ̀ sí kí o tiẹ̀ lọ bá nínú ààfin kó ní bàbá báwo ló ṣe jẹ́ gbogbo ohun tá à ń gbọ́ nílùú yìí kó fọ̀rọ̀ Ọlọ́run bọ́ kó jèrè ọkàn ẹ̀ olórí burúkú wa lọ bọ́ sí ibi tẹ́ ti ń ṣe wá sí wèrè tó ti kóná lé wọn lórí olódárúkọ mi bẹ̀ pé kí èmi parọ́ ó fẹ́ kan sí mi fẹ́ bóyá ló mọ̀ fẹ́ má fẹ́ nìkan kó jù lọ́kàn mọ́gi lọ fi sábẹ́ kòkò tó bá ní bá padà lórí bẹ́ẹ̀dì kó lọ́mọ àlè ní mi èyí olórí burúkú ló ṣe kó má tiẹ̀ sí pé ibì kan lèèyàn lè yà sí tí èèyàn máa bẹ́mi Ọlọ́run mọ́ ń bẹ̀ àwọn àfà ìmọ̀ọ̀mù ṣéwù bó ti yọ lórí burúkú àwọn prophetess àwọn yẹn ti ya wèrè àwọn pastor àwọn yẹn ti sán lórí àwọn ọ̀ṣẹ̀ṣẹ̀ àwọn yẹn náà tún ta ògùn kan gba ògo ọkùnrin ibo la wá fẹ́ yà sí ilé ayé ti dópin gbogbo ẹ ti tán. ẹ ṣé ẹ̀yin tèmi ẹ má bínú ẹ mọ̀ pé mi ò kí bínú sọ̀rọ̀ ẹ mọ̀ ẹ bá ti rí ibi tí mo bá ti fẹ́ ṣe irú nǹkan báyìí tí mo bá ti wọ ordinary aṣọ ẹ má bínú ọmọdé kì í mẹ́ẹ̀kọ́ jẹ kó má ra ní palm èmi ọmọ yín náà ní tẹ̀sí nífẹ̀ẹ́ bàjẹ́ máa nífẹ̀ẹ́ mi lọ ni ṣùgbọ́n àfa wèrè yẹn alùmáàmù àbí kí ló sọ púrúkù ẹ̀ tí ń jẹ́ yẹn ó ti fojú ó lè yẹ kó ti fojú dá oúnjẹ kan síbẹ̀ tó ti rí ewédú tí wọ́n sè tó ti fi ẹ̀gúsí fẹ́rẹ́fẹ́ sí so inú ẹ̀ ti ń dùn òun lẹ́nu ẹ̀ ṣe ń yọ̀ bí lágbọ̀nà
òun náà ó fi mí ṣègbéraga Ọlọ́run ló máa rẹ̀ ẹ́ lẹ̀ bó ṣe lọ fi mí pa lójú èrò yẹn wèrè ó lọ fèmí pa àlùfáà àbí kí lórúkọ jẹ́ ìmáàmù Ìgbẹ̀sà ìwọ ni mo bá wí o Saheed ìmáàmù Ìgbẹ̀sà ìwọ ni mo bá wí o ẹ bá mi pín kíní gbogbo ẹ̀yin tẹ́ wà ní Ìgbẹ̀sà bá mi pín ẹ̀yin tẹ́ bá ń gbénu ilé àfáà yẹn bá mi pín ẹ bá mi máa repeat ibi tí mo ti sọ̀rọ̀ yìí olórí burúkú olòṣì ó lọ fèmí pa wọ́n lè máa sọ pé òun náà ó lágbára kan bẹ́ẹ̀ bá lọ sí ìdí ẹ̀kan lọ́wọ́ èsèwò yìí dànù nìkan ní ìkankan bẹ́túẹ́ ni èmi tí mo sọ fún èmi tí mo pa nírọ́ fún yín nì kò lè fún yín ní hàn tú kẹ́ mú kílẹ̀ ayé yín kó yí padà olórí burúkú ni olòṣì ni olófèmí pa ní ibi tó ti ṣe wá sí ìwọ fàtẹ́gùn kan sí àwọn yẹn náà sọ pé aláwọ̀ ṣéèrù kiri kan olórí burúkú ta ló bá ṣe èmi ọmọ tí gbogbo Àwórì ìdájọ́ pátápátá báyìí sí wọn bí èmi Àjíkẹ́ Àjígì èmi ànìkan ṣoṣo ní èmi Ẹfúnṣayọ̀ ọmọtádéṣe ọmọ onígbàkúlé níṣẹrẹ ọlọfin mọlẹ ọmọ arúgbó olúfà tó ṣùmọ̀rẹ́ kò ní dá fún yàrá ìyá ìwọ Saheed ẹ̀yin Saheed méjèèjì tẹjọ́ ṣòṣì ẹ̀yà ṣòṣì máa mọ̀ ẹ ṣe jàre ẹ̀yin tèmi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin àbúrò mi sàáwù dédé ẹ má bínú ẹ mọ̀ pé mi ò kí sọ ọ̀rọ̀ báyìí lórí péjì àlàáfíà ní péjì ayọ̀ ní ṣùgbọ́n táwọn olórúkọ ọkọ̀ bá ní ìdí ẹ̀ka fún wọn jẹ ọba ìsọlọ mo gbọ́dọ̀ I have to go back to your story. I have no choice than to go back to your story. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi lọ sórí YouTube mi Olomoplenty Olomoplenty Ẹfúnṣayọ̀ Ọbátúlá ẹ lọ subscribe ẹ bá mi share ẹ leave comment yín síbẹ̀ part 1 to 80 ẹ rí bí báyìí ọsọlọ ó wà ńbẹ̀ mi tó jẹ́ pé oúnjẹ alẹ́ lòun náà máa ń ṣe alápatà alẹ́ lòun náà máa ń ṣe olórí burúkú olóṣì àwọn asínwín ló ṣọ̀rẹ́ wèrè tẹ́ẹ̀tẹ́lẹ̀ ẹ má yẹ kí n fìbínú sọ̀rọ̀ jàre ẹ̀yin tèmi God bless you ire o ire kàkà kẹ́ni lovely Sunday ẹ má gbàgbé tẹ́ bá fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ni kẹ́ máa fi lélẹ̀ kẹ́ gbójú sẹ́gbẹ́ òsì ẹ má sọ pé torí pé bóyá ọkọ yín wà lórí bed kò yé yín pé bóyá sáìdì ibi tọkọ yín sùn sí nìyẹn kò yé yín bẹ́yẹn bóyá ẹ̀yin méjèèjì ẹ lè jọ ṣe àwọn kóníkálùkù ṣe tiẹ̀ kò yé yín tú sára ẹnì kankan kì í pé mi sọ kẹ́ fún ìtọ́ omi ní kẹ́ fún ìtọ́ ẹ kàn máa ṣe pò ẹ fi ṣe bìsímìláì ni ẹ fi ṣe in God Almighty I start this prayer ẹkún òṣè ìbànújẹ́ àlákàlà mi ò fẹ́ rí ẹ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rojọ́ mi nínú òru yìí ẹ̀yin màlẹ́kà ẹ̀yin àjọ̀nú tẹ́ wà nínú òru ẹ bá mi fún lọ́rùn pa síbẹ̀ tọ́lọ́ máa fún ìmáàmù Saheed Ìgbẹ̀sà Ọlọ́run máa bá mi fún lọ́rùn pa bó ṣe lọ sọ̀rọ̀ tèmi tó lọ fi mí pa níbi tó ti ń rọ́ wáàsí wèrè wáàsí iná mo ń bọ̀ wá báyìí love you all thank you.